topic tó wà nílẹ̀ ni pé ẹgbẹ́ òkùnkùn ní Islam, nínú Islam a lè na ìyàwó wa, a lè bọ́ ọmọdé sùn gẹ́gẹ́ bí Muhammadu bó ṣe gbé wá àti Allah. So àwọn tọ́pìkì yẹn pọ̀, so èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí níbi bẹ̀? Ìtẹ̀ ọmọ ètò okay. Èmi máa gbé Quran verse wá fún yín, ṣé ẹ lè ka Lárúbáwá? Pẹ̀lú gbọ́ràn dáadáa. All right, ẹ jẹ́ kí n gbé wá. Suna An-Nisa 3964 ti láyé ṣe rí kíní yẹn. Kò sí lúlò yìí. Ẹ láti bá wa kájà rẹ̀. Láti bí fadakhala faqala nígbà tó wọlé ló bá sọ pé malaki ya Aisha, kí ló ṣe ìwà Aisha, hashiyan Rabi'ata ni òun yọ kẹ́lẹ́kẹ́lẹ́, oyè ìgbẹ̀yìn Rabi'a ní ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú mi, qalat la, oyè ìgbẹ̀yìn ló bá ní rárá o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀, faqala ló bá ní atukhbirani how la tukhbirani al-latiful khabir, oyè ìgbẹ̀yìn ló bá ní fún mi nírò nípa tó ṣẹlẹ̀ sí ìwọ ni àbí wọ́kọ̀, ó wá fi Allah abẹ, faqultu, ó ní Aisha bá sọ pé ya Rasulallah, ìwọ ti sí Allah, bí adni wa anta, èmi ni mo ń tẹ̀lé ẹ lóòótọ́, oyè mẹ́rin wọn wá omi, bí adni wa anta, mo fi ẹ̀bùra mọ́bọ̀, bí àbí mo fi bàbá mi àti wọ àti ìyá mi mo fi búra, faqabaltu al-khabara, báyìí ni mo bá ṣe kíni, mo bá fún ní ìròyìn tó ṣẹlẹ̀ pé èmi ni mo ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́, faqala fa'anati sawadu alladhi ra'aytu amami, ajẹ́ pé tó bá jẹ́ tó bá jẹ́ ló ń tẹ̀lé mi, fa'anati sawadu, ajẹ́ pé wọ́n ni òjìjí alladhi ra'aytu amami, tí mò ń rí wájú mi nígbà tí mo ń lọ ní faqalat na'am, Aisha bá ní bẹ́ẹ̀ ni, oyè mẹ́yẹn qalati falahadani, Aisha bá ní falahadani fi sadri, báyìí ló bá gbà mí ní kúkú láyà, ó gbà mí lẹ́sẹ̀ láyà, oyè mẹ́yẹn lahadatan ní gbígbà ẹ̀yọ kan, oyè awàjàlátìní, oyè mẹ́yẹn ní ètò dẹ̀ wúwo láyà mi, summa qala ló bá ní azonaniti an takhifa Allaha alayki, ṣòro pé máa bẹ̀rù Allah nítorí rẹ̀ ni, oyè báyẹn wa rasuli àti òjíṣẹ́, so tó wà mẹ́rin ibi tó ti gbà láyà yẹn, falahadani fi sadri lahadatan, so tó wà mẹ́rin. So afa ṣe pé wà tí Aisha gan tí Muhammadu ka, ṣe pé kò wági pákó gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ṣe sọ. Sànẹ́bì ló gbà ní. Ta ló wá gbà? Ta lẹni tó gba láyà àfà? Ta ló gbà ìyàwó Muhammadu láyà? Táwádìí ẹgbọ́n kan tó ní sọ̀rọ̀ kí mọ̀ bẹ̀rù Allah àti òjíṣẹ́ rẹ̀ ni. Ta lẹni tó gba láyà ni mo béèrè lọ́wọ́ yíṣẹ́. Wọn ò kókọ rẹ̀ síbẹ̀. Ọ̀rọ̀ mo fi ní kẹ́ kàtàn yẹn wá látòkè, ṣe understand? So àdìtì yẹn máa lọ wò, ẹ jẹ́ kí mi gbé English yẹn wá kí gbogbo lè bá rí àti kàlálẹ̀ yìí already, so yìí kẹta rí gbé English yẹn wá. So ìtàn yẹn gùn látòkè, mo fi gbé wá fún yín. So gẹ́gẹ́ bí ìtàn yẹn ṣe kọ́kọ́ wá, nǹkan tẹ́yọ́ káyìn náà kọ́kọ́ sọ ni wípé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín, ṣé ẹ rántí Aisha sọ pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Muhammadu, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àfà ọmọ wà pẹ̀lú ṣé nǹkan tó bẹ̀rẹ̀ nǹkan tọ́pìkì tá a bẹ̀rẹ̀ yẹn nìyẹn pé Aisha sọ pé kí n kọ́kọ́ sọ ìró tó ṣẹlẹ̀ láàrin èmi àti Muhammadu fún yín, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. So ó rọrùn gan, ẹ kọ àdìtì yẹn kalẹ̀, ṣe understand, ẹ lọ kàríta gbogbo àtẹ́ni mo rí pé ẹ fẹ́ tú bó ṣe yẹ kẹ́ ẹ tú, mo fi gbé wá látàrin so kó lè bá nítumọ̀. So now you are the black sheep I saw in front of me. I said yes. Aisha wa ń dá lóhùn pé bẹ́ẹ̀ ni, ṣé ìwọ ni nǹkan òjijì tí mo rí níwájú mi? Ó ní pé bẹ́ẹ̀ ni. She said he gave me a shove in the chest that hurt me. Ó gbá mi ní ìkúùkù ní àyà, ọmọ ọdún 9, obìnrin Aisha ọmọ ọdún 9 tó dùn. So nǹkan tí mo kàn fẹ́ bi yín ni pé níbi tá a ti ń bọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní ká na ìyàwó wa, ìyàwó Muhammadu láyíṣà, ìgbà tó ń fẹ́ na ìyàwó tiẹ̀, ìṣẹ́ ló lò, ìkúùkù lẹ́yìn mú, sẹ́yìn lè fún wa níbi tẹ́yìn, àmì orin pákó lẹ́yìn mú, so sẹ́yìn lè fún wa lẹ́rìí ẹ̀rí pákó, igi pákó tí Muhammadu fi lu ìyàwó tiẹ̀ nígbà tí ó ṣẹ̀. So ẹ ṣe àfà kálí bá tẹ̀síwájú, ṣe lẹ́rìí abẹ́ lẹ́rìí. ẹ mú tafsir Ibn Kathir wa níbi tó ti ṣe tafsir, ẹ mú níbi ìṣẹ̀lẹ̀ Muhammad lánìkẹ́ fún wa. This is Sahih Hadith, ṣe understand? Muhammadu jíṣẹ́ àlà gangan, so ọ̀rọ̀ Muhammadu jíṣẹ́ àlà gangan ó ju gbogbo nǹkan tó ń jẹ́ àwọn àfà Islam lọ, nǹkan tí Muhammadu bá ti ṣe. Ṣé gbà bẹ́ẹ̀ àbí? Bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ ti rí àfà? Mo ti rí. So bó ṣe jẹ́ nìyẹn.
so ètò láyé so ẹ lè continue ẹ kárí fún mi ní few minutes so bí wọ́n ṣe ní ká máa lu obìnrin wa nínú Islam nìyẹn so ẹ lè ẹ fún mi ní few minutes. Okay. No. ẹ lè máa engage wọn lọ so mò ń bọ̀ few minutes. ṣé ètò láyé ṣe ẹ busy ni so no problem. mo ń gbọ́ yín náà kí ni mo ń gbọ́ yín báyìí mo ń gbọ́ yín. mo ní engage wọn lọ tó bá ní topic kí lè nípa wí. ẹ̀sìn fún wọn so nínú tí wọ́n mú nípa ká na ìyàwó Alright. so a ti fún wọn lẹ́rìí kan so ẹ fún wọn ní mi tẹ́ bá fẹ́ bá wọn Alright. discuss nǹkan mi. ẹ jẹ́ kí a wo ibi tí anabi èèyàn mélòó ló Lọ́dún bímọ náà, fún anabi sọ ibùlẹ̀ ikima èèyàn méjì ni. sọ ibùlẹ̀ ikima Mo wà pẹ̀lú èèyàn méjì ló tani àti bímọ fún tani Ànábì. tani àti tani Khadija àti Maryam. tani àti tani. Khadija mariamu yẹn ṣé ìyàwó ni àbẹ́rú. Ànábì fẹ́ ni. Ó nífẹ̀ẹ́ Ànábì. Ma- ṣé ìyàwó ni mariamu yẹn ni àbẹ́rú. Ànábì ti fẹ́ ẹrú ni bọ̀ wọ́n sọ dọ́mọ. ṣé ó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó títí tá anabi fi jáde láyé àbípò ẹrú náà ló wà Ànábì fẹ́ ni. bí ìyàwó àbí. Mm. Alright. Ẹ dákun Amadélèké àwọn ti bọ́lẹ̀ àbáṣáájú UNICEF ṣé wàá bẹ̀. bàbá mo wà bẹ́ẹ̀. báàsì tí ó sọ̀rọ̀ nípa ibi tá anabi ti bá ẹrú lájọṣepọ̀ yẹn ẹjọ́ ẹ bá gbé mínàlì bìdá ẹ̀yà tí láti bí àdìsí yẹn tó kọ́ sọ̀rọ̀ nípa tó fà àti báàsì yẹn. ẹ ti mọ bá àwọn sọ̀rọ̀ lọ́wọ́ lọ máa gbé wá tí máa ṣe tán ṣe máa kàn. Kí ni mo fẹ́ jẹ́ kó kọ́kọ́ yé yín ni pé ìyá Ibrahim ẹrú ló wà títí tó fi jáde láyé anabi ò fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó Okay. ṣòye so ló fi fà á tí wọ́n fi yàǹda pé èèyàn náà lè fẹ́ ẹrú èèyàn lè Ọ̀rẹ́ bá mo ẹrú tẹ̀ jẹ́ sùn. pé islamically gan kò tiẹ̀ sábúrú ń bẹ̀ gan tó pé ọmọ mọ́lá tíátà ìmọ̀ nìkan náà téèyàn bá léwu So wọ́n ló ní ṣùgbọ́n ọ̀rẹ́dì. ǹjẹ́ mọ̀ wípé báàsì yẹn ó sọ̀ kalẹ̀ látara àwà tá anabi wù ni. Irọ́ Kí lẹ rí? irọ́ sẹ́ ó wọ náà bá ní. Ok. Ṣé ẹ mọ̀ wípé àwọn ìyàwó anabi ká anabi máa níbi tó ti ń bá Mariam lájọṣepọ̀ ìyẹn ẹrú yẹn ló fa verse. Ìmọ̀ Mọ̀ ẹjọ́ ẹ bá wa gbé verse yẹn jáde. So ẹ wá wo ẹ mọ̀ ẹni tán ní ká tẹ̀lé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ẹni tán pè ní uswatul hasana àríkọ́ṣe rẹ̀ àṣàyẹ̀wò bóyá o ṣe tẹ̀lé àbí o ṣe tẹ̀lé so òun kọ́ lè ṣé Quran òun lè 66 verse 1 Quran 66 verse 1. Quran 66:1 so lè wò torí pé àwọn kan kílèmù wípé ànábì ló parí òwò ẹrú ó wá káńsù òwò ẹrú ni so ìkànnù àwọn khalifa ẹrú ló dẹ̀ pa nínú àwọn khalifa ọ̀rọ̀ ṣìdún ẹrú ló pa so tó bá jẹ́ pé ànábì ti káńsù òwò ẹrú ṣe mọ̀ pé ẹrú ò ní pa òun so gbogbo ẹ nídìí àmójútó nígbà tó ti ń dìde ọ̀pá pàǹpápá yìí tó ti di ẹ̀sìn wá ní kápá yìí ó nídìí ká tójú bọ gbogbo ẹ̀ ká lè bá a mọ kí ló ń ṣẹlẹ̀ gan-an ọ̀tún fẹ́ bá dọ̀tún ẹ pa òsì ẹ pa iwájú ẹ pa ẹ̀yìn ẹ pa kò sẹ́ni tó tiẹ̀ fẹ́ wà láàyè. àdìsí náà ti wà ń bẹ̀. so àfa sọ ìbùlẹ̀ kí màá bá a ka àdìsí pẹ̀lú fásitì kùránì tó wà ń sàlẹ̀. ó ní akhbarani Ibrahim bon Yunus bon Muhammad Aramiju هو لقب قال حدثنا أبي قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كانت له حمة يطوى فلم تزل به عائشة وأفصل حتى حرمها على نسيه فأنزل الله عز وجل يا أيها الذين آمنوا يا أيها النبي لما تحرم ما أحل الله لك إلى آخر الآية. نعم.
ẹ tún fásirì àyà ẹ bá tu àdéṣù yẹn àjẹ. ó ní àkùbá òkè wọ́n sàsọ pé wọ́n fún wa nírò kọ́lá Afa. àdásà náà bí àdá. Afa, ṣé ẹ̀ ń náà jẹun lọ́wọ́ ni? mi ò jẹ nǹkan kan mọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹun kan, àwọn tí ń wò wá pọ̀ gan ju kẹ́ bá jẹun kan lọ ṣe. ok ó ní àkùbárọ̀ ní Ibrahim ó ní Ibrahim bun Yunus òun ló fún wa nírò bun Muhammad ọmọ Muhammad àrọ́ méjì tó ó ní nesbari ni ẹ ó wà lákọ̀bù wọn ló kọ rẹ̀ ok àrọ́ méjì lákọ̀bù àrọ́ mi ni wọ́n máa ń pè ó ní kọ́lá àdásánà àbí ó ní àdásánà àbí bàbá mi bá wa sọ̀rọ̀ kọ́lá ló bá sọ pé àdásánà Hamad bun Salma ó ní Hamad bun Salma bá wa sọ̀rọ̀ an Thabit nípa Thabit an Anas nípa Anas anna Rasulullah sallallahu alaihi wasallam pé annabi kí olúwa kó bá ṣe kí àtọ́lá fún kanat lahu hammatun ó ní ẹrú kan yatawha ẹrúbìnrin ẹrúbìnrin ẹ̀la náà ni báwọn èèyàn torí kọ́ máa lọ rò pé ẹrúbìnrin bóyá gé oyè báyẹn kọ́ máa tún wò pé ẹrúbìnrin kan yatawha falam tazal bi Aishata tó Ànábì máa ń súnmọ́ ẹrú yìí láti bá a sọ̀rọ̀ àbóyá láti ṣe lecture fún àbí wọ́n jọ máa ń wà papọ̀ bóyá láti bára wọn sọ̀rọ̀ àbí láti dámọ̀ láti dámọ̀ràn ó kàn máa ń gbọ́ bọ́dí odò ẹ̀ ni. ẹtún tó wà níbẹ̀ àfa kílẹ̀ ok ẹtún tó wà láti Ànábì sáà máa ń súnmọ́ láti ṣe ṣe kẹrẹ láti ní kẹjọ ní nǹkan papọ̀ náà ni. láti lájọṣepọ̀ ànábì máa ń bá a sùn ẹni ṣọlẹ̀ ok falam tazal bi Aishatan Aisha kò yẹ kó gbowó aṣọ àti aṣọ àtà so ṣẹ́yìdá Aisha wọn àti ò yẹ ṣẹ́yìdá wọn ò aṣọ gbò àtà arọ́màha ala nafsihi títí ẹni tá sùn Ànábì wọn ò yẹ wọn ò gbò báwo kò yé mi wọn ò yẹ wọn ò gbò ok yà ní wọ́n máa ń bínú wọ́n wọlé wọ́n máa ń bá ànábì báwọn fa wá wàhálà so wọ́n máa ń dá máa Ànábì lórí obìnrin náà àtà arọ́màha ala nafsihi títí tá Ànábì fi obìnrin yẹn lẹ̀ tó fi sílé wọ̀ lórí ara rẹ̀ fa'anzalallahu azza wa jal ọ̀nà ọba fi wá sọ̀rọ̀ ìkàlẹ̀ tànàbì fi bẹ̀bẹ̀ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ níbo kò sẹ́bẹ̀ òun bẹ́ẹ̀ náà ni tó ṣe léèwọ̀ ó ṣe léèwọ̀ ó bẹ̀bẹ̀ náà ní pẹ́jọ́ ẹ má dà mí láàmú mọ́ tẹ̀bí torí Hafsa àti kinní náà ló ṣe léèwọ̀ àbí ok ó lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ náà ni náà ó ní hatta aromaha ala nafsihi fa'anzalallahu azza wa jal ní Allah bá sọ sọ̀rọ̀ yìí kalẹ̀ fún Ànábì kálá bá ti kẹ́kọ̀ọ́ ó yẹ ká kábọ̀ kí ni súrà yẹn wí ó tẹ̀ wá kílẹ̀ náà Allah sọ pé ya ayyuhan nabi ọmọ bá rí kíní ẹ̀ dáadáa o ọ̀yá ẹ gbé sókè. ok ya ayyuhan nabi lima tuharrim ma ahalla Allahu lak eré òjíṣẹ́ Allah kí ló dé tó ń ṣe léwọ̀ nǹkan tí Ọlọ́run bá ti ṣe ní tí Allah ti ṣe lẹ́tọ̀ fún ẹ tabtagi magdata azwajik tó fi ń wá láti lè ìyọnu fi ṣe kí àwọn ìyàwó rẹ̀ náà tó láti fi lè ń fi wá wá ìyọnu àwọn ìyàwó ìyàwó rẹ̀ àwọn ọmọ àkọ́kọ́ ni pé ṣé àwọn ìyàwó yẹn ti máa ń kọ̀rọ̀ sí mọ̀ọ́mọ́ lẹ́nu tẹ́lẹ̀ pé ṣé wọ́n ti máa ń kọ̀rọ̀ sí mọ̀ọ́mọ́ lẹ́nu tẹ́lẹ̀ pé ká má gbọ́rọ̀ sí lẹ́nu Mm. wọn kì í kọ̀rọ̀ sí Ànábì lẹ́nu ṣé tí Allah bá sọ̀rọ̀ ṣé wọn ò kí ń tẹ̀lé tẹ́lẹ̀ àwọn wọ́n máa ń tẹ̀lé ọ̀rọ̀ Allah ok tó bá jẹ́ kó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ fanabi wípé o lè bá ẹrú sùn bó bá ṣe hùn òye ṣé ẹ mọ̀ wípé àwọn ìyàwó yẹn ò ní máa dà á láàmú lórí ẹrú náà obìnrin olóṣèlú lóbìnrin mo ń bọ̀ ẹni so ẹ̀ẹ́dẹ̀ rí pé according to that verse Allah ò bá àwọn obìnrin yẹn wí bí ipá wọn náà ṣàṣìṣe òye so n ta wá nílò láti fàyọ́ mbẹ́ ni pé ẹni tó wá pa òwò ẹrú rẹ̀ tó mọ̀ pé ká kóyàn lẹ́rú kò dáa kí ló wá dé tóun náà tó wá ń bẹ̀rù sùn kí ló fà kò tí parẹ́ ńgbà yẹn ni kò ì parẹ́ ńgbà yẹn ẹrú yìí ti parẹ́ tán ni kò dẹ̀ parẹ́ títí tó fi kú ẹ̀yin fúnra yẹn mú fóònù yẹn kẹ́ béèrè wípé Mariam Kìbùtíyà pé ṣé ìyàwó ló jẹ́ fànàbì ni àbí concubine do you have second phone with you
No, I'm ẹ just jọ reading. ẹ bá wa béèrè ẹ jọ ẹ̀yin oníbèrè ẹ bá wa béèrè pé Mariam Kìbìtìyà ìyá Ibrahim pé ṣé ìyàwó ló jẹ́ fún ànábì ni àbí concubine torí títí tá ànábì fi kú ipò concubine ló wà ló jẹ́ kí wọ́n yàǹda ẹ̀ kẹ́lẹ́ tá ànábì kú báyìí wọ́n yàǹda ẹ̀ kó máa lọ lù wọn. ẹ jọ ta ló lè bá wa béèrè so ibẹ̀ yẹn jẹ́ láti lè kó yé tẹ́lẹ̀ wa náà. pé ànábì ń bá ẹrú sùn náà. láti lè tẹ́lẹ̀ náà. kí lẹ́rú. ṣe ànábì ọ̀gá lẹ́rú ṣe bí ẹni tí wọ́n kó láti ẹni tí wọ́n kó eré ogun ní ló ìgbọ́n fẹ́ tẹ́ jẹ́. sọ kò ń ṣe pé ànábì rà gẹ́gẹ́ bí ẹrú. ṣé àwọn kí nẹ́tíwọ́ọ̀kì tó láyé títí so ẹ ṣáà mọ̀ kí lára líìsì ìyàwó bó ṣe jẹ́ so nǹkan táwọn kan fẹ́ fàyọ nínú àdìtẹ́ fẹ́ fàyọ fún yín nínú ẹgbàá wáyé ni wípé ìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ sí ní bá ẹrú yẹ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kò ṣẹ̀ṣẹ̀ máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe understand ìgbà tí wọ́n wá kò sí bá ọkẹ́lẹ́kẹ́lẹ́ ń bì í. ẹ ṣe sùúrù kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tó bá yẹ pé nǹkan tó wáyé kó wá máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti máa ń mọ̀ kó máa ń ṣe ni ṣe mọ̀ káwọn ìyàwó òní wá sọ pé kó kọ̀ pé ìwà aburú ni so kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe níjọ́ tí wọ́n ká tákàrà tú sépo mọ́ Muhammadu lọ́wọ́ tí tọ́jà bọ́ọ̀sì tì mọ́ lára táwọn ìyàwó Aisha àti Hafsọ ni wọ́n sọ pé òjíṣẹ́ Allah ìwọ ló ṣe yìí tán òní wọ́n wá fi wá gà lọ́rùn ṣe understand so ń pé kó wá fi ẹnu ara ẹ̀ sọ ń pé nǹkan tó ṣe yìí ìwà ẹ̀gbin ni òun ò dẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ so Muhammadu náà dẹ̀ sọ pé òun ní ṣe mọ́ kó tó wá di pé wá sọ pé ẹ dúró ń bẹ̀ Allah ti sọ ááyà kalẹ̀ ń pé ẹ̀yin ìyàwó òun láyéláyé yín ẹ má ṣe ṣe léèwọ̀ nǹkan tí Allah bá ti ṣe nǹkan tí Allah ṣe lẹ́tọ̀ọ́ fún un láti máa bá irú òun sùn àkùrán sí ẹ̀wọ́n kan tẹ̀tẹ̀ fún yín ni pé ìmáa bá irú sùn ìyẹ tí Muhammadu ṣe ááyà yẹ dìdí sọ̀kalẹ̀ nítorí Muhammadu tó ń bóbìnrin tó kú lẹ́rú sùn ni. síwájú eléyìí àyà ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀. kò lọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ó wà níbi bẹ̀ ẹ kà á ìbò ní àdìtì yẹ. níbi eléyìí òjò àwọn ìyàwó ànábì kan nífẹ̀ẹ́ pé kánábì máa ṣe bẹ́ẹ̀. ó simple tó wáyé pé àyà bá ti sọ̀kalẹ̀ ní tọ́jú wọ́n nìyẹn ti wọ̀ already so kò ní sí problem pẹ̀lú bó ṣe ń ṣe now ó dẹ̀ wà lọ́wọ́ sàlẹ̀ I understand ẹ̀ náà bẹ́ẹ̀ ni pé ẹ ti fẹ́ máa parọ́ ó wà lọ́wọ́ sàlẹ̀ then Allah sublime ẹ máa wò then Allah sublime mighty revealed o prophet ṣe understand nǹkan tó bá ti ní sábàbù nùzù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ kan ló wọ́kọ́ ṣẹlẹ̀ kí àyà tó sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí a gbé ti lúlù yẹn náà wà ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí àyà yẹn tó fi ń ṣe ìdájọ́ gbogbo àwọn kí nílùú ẹ̀kẹ́ máa fà náà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù the gate ẹ ṣe sùúrù ẹ má wọrí ẹ má ṣe sọ̀rọ̀ láìpẹ́ so tó bá yẹ pé ìṣẹ̀lẹ̀ kan ó yẹ yín àbí Quran verse kan bá wà tó yẹ pé kò ní sábàbù nùzù ó lè jẹ́ ìtàn so tí wọ́n ń bá a bọ̀ bọ́ eléyìí ò ṣètò tí wọ́n ń bá bọ̀ nǹkan tó nípa Muhammad ni so ó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí ni nǹkan tí wọ́n ń pè ní sábàbù nùzù. ṣe n tí wọ́n ń pè ní sábàbù nùzù rísìn tọ́lọ́wọ́ bá fi sọ àyà kalẹ̀ gẹ́gẹ́ bí tí Allah torí ẹ̀ tó ṣe okùnfà tí Allah fi sọ àyà yẹn kalẹ̀ nígbà yẹn. Exactly. So nǹkan tó ṣe kókó tí Allah fi dìídì sọ àyà yẹn kalẹ̀ àbí verse yẹn kalẹ̀ àbí súrà yẹn kalẹ̀ ṣe understand so ó ní ìṣẹ̀lẹ̀ ilé so sábàbù nùzúl Quran 66 verse 1 bàtí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tán so àyà wá sọ kalẹ̀. Okay. So kí a máa twist ọ̀rọ̀ níbí báyìí àfẹ́. So Muhammadu bẹ̀rù sọ. Ẹ máa gbọ́ kò ń ṣe pé twist. Ẹ wá máa gbọ́. Ṣẹ́yìn náà mọ̀ pé kéèyàn nínú nǹkan tí Muhammadu ṣe ní ìbáyìí to me àgbèrè ni. So ṣìnà ni ó yẹ kán lè kó pa Muhammadu ni. Torí pé kò tí ì sí ẹ ṣe sùúrù kò tí ì sí ìyọ̀ǹda fún Muhammadu láti máa ṣe kó tó di pé ó ṣe. So ṣìnà ló ṣe bọ̀ ó dá mi lójú pé nǹkan tó máa wà níbi translation ẹ̀ sẹ́ni pé mi ò ka translation. So past tense náà ló wà bẹ́ẹ̀ ẹgbẹ́ nǹkan tó náà bá wí bí gan kí náà ń pè istifahamu tawbiqi lélẹ́yìí ọlọ́run bá ń bá ànábì wípé ọdẹ àhálọ́lọ́ọ̀lẹ́ Allah ni ntí Allah istifahamu tawbiqi ni ntí Allah ń bá ànábì sọ níbí báyìí Allah ń bá wípé nta àti ṣe kalẹ̀ ní already ni o àti ṣe ní ẹ̀tọ́ fún ọ kalẹ̀ tẹ́lẹ̀ àwọn kan dẹ̀ stop yẹ pé kò má sí. àfa ẹyẹ parọ́ mọ́ iṣẹ́ gbogbo àwọn ọlọ́tẹ̀ ń pa yìí ọjọ́ àwọn èèyàn fọ́ náà. ẹ jẹ́ ká lọ wo translation rẹ̀ tó bá yẹ kékeré ní tó wà níbí báyìí dé. èrò àfa ó láti kà already so kò rújú àwọn alákọ̀ọ́tẹ̀ tó ń pè ní sábàbù nùzúl ṣe understand the great ẹ ṣe sùúrù so bó ṣe jẹ́ nìyà àfa
so ètò láyẹlé sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ kí n lè bá tó ti yàtọ̀ díẹ̀ so sọ ìbùlẹ̀ kíma ní tèmi fẹ́ ní ìdìbò ni pé tálà bá tiẹ̀ ṣe lẹ́tọ̀ sótọ́ sí Muhammad kó bẹ̀rù sùn. ṣé sótọ́ sí Muhammad gbadé kìí ṣe inú ilé ẹrú. inú ilé ẹrú bá wà á ní ẹrú gangan Mariam Kìbìtìyà ẹrú ló jẹ́ fún Ànábì ọmọ ọ̀dọ́ ni òye báyìí sótọ́ fún Muhammad kó bá ẹrú sùn àti ẹni tán ní ká kọ́ ṣe ṣẹ́yìn lè bẹ̀rù sùn tẹ́ bá lẹ́rú lọ́dọ̀. kò sẹ́rú mọ́. ẹrú kò sẹ́rú mọ́ kẹ́. bíi. kò sẹ́rú mọ́ ṣe bá fa ìwà ń bí nígbà tí mò ń play fídíò àwọn Gbádébọ̀ kò sẹ́rú mọ́ kẹ́. àìtí ìrí látara pé ogun tí ìdíje àdó ìbẹ̀rẹ̀ ní tíjà àgbàdì ẹrú máa dé. kò sí yẹn láyé táwa yìí. mọ̀ ń bọ̀ ẹni sùn sọ ìbùlẹ̀ kíma sọ ìbùlẹ̀ kíma sófin kankan òfin kankan ti parí nínú Kùránì ni. ìmọ̀ye àwọn kan tó já sí pé. ṣé òfin ti gbogbo tí Kùránì sọ ṣó ti parẹ́ ni. gbogbo tí Kùránì sọ nǹkan mí bẹ tí rẹ̀ sì sí mọ́. ẹni sọ̀rọ̀ gbogbo ibi tí Kùránì ti sọ̀rọ̀ jihad ṣó ti parẹ́ ni. ó wà nù Kùránì gbogbo tí Allah sọ. ṣé kò ṣe Allah ti parẹ́ ni pé kò sí mọ́. nǹkan mí bẹ tó já sí pé kò ti lẹ́tọ̀ọ́ mọ́ ká ṣe. ṣé ẹ mọ̀ tán pé ní jihad ṣá. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé ó ti parẹ́ kí làwọn Abubakar fi jagun àbí ṣé wọ́n gba vaasi mi ni vaasi wo làwọn Abubakar lò tán fi jagun. àwọn àyàtò Kùránìyà ni. vaasi wo ni àwọn tábìhùn sahaba náà lò náà fi jagun. ìyẹn tí wọ́n bá kógun jà yẹn náà kógun jà wọn ni èèyàn sáà ní ìyanu lè tọ́ mọ́. rárá ẹni sùúrù rárá nígbà tó fi lè mú àwọn sahaba tí wọn kì í ṣe prophet tí wọ́n lo ayatul Qur'an táwọn mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ fi kú wọn ò ló ti parẹ́ ta ló wá parẹ́ táwa ló sọ pé ó ti parẹ́ lẹ́yìn àwọn táwọn sàhábà ti lọ àwọn tábìhùn lọ àwọn tábìhùn lọ wọn ò ló parẹ́ Usman Dan Fodio lò ní Sokoto kò parẹ́ gbogbo ibikíbi tí wọ́n ti lò káàkiri ayé kò parẹ́ Boko Haram lò kò parẹ́ ICC lò kò parẹ́. hello do you know kí ni ideology Boko Haram tẹ̀mọ̀ àwọn wo ni Boko Haram kí ni wọ́n ń jà fún. àwọn Boko Haram. kí ni wọ́n ń jà fún. kò ń ṣe wọ́n ń jà fún ìṣẹ̀mí ara wọn ni wọ́n ń pa àwọn èèyàn ni wọ́n ń ṣiṣẹ́ owó wọn ni. fún kí ni náà ń jà lé lórí. iṣẹ́ owó wọn náà ń ṣe n ò jà fẹ́ nìkan èmi ò mọ nǹkan tẹ́ ń jà fún pọ̀bí Islam. ẹ wo bí kẹ́ ẹ tó defend ẹ̀sìn Islam àwọn tẹ́ fẹ́ bú yẹn ó yẹ kẹ́ ẹ lè béèrè ó yẹ kẹ́ ẹ lè ṣèwádìí pé kí náà ń ṣe ní tó ń ṣe yẹn tẹ́ ẹ bá wà wò nínú ẹ̀sìn tẹ́ ẹ bá bá lẹ́sẹ̀ láǹfààní àti jáde pé kí ni yóò sin nínú ẹ̀sìn wa. ok ṣebí àfa àgbà kan ló jáde lónìí àwọn Boko Haram òun làwọn ẹni rè àwọn ẹni Ọlọ́run tán ti wá ká tó wá àfàbùtò tí wọ́n dẹ̀ yé wọn torí pé àwọn Boko Haram yẹn tán jà fún ni pé lẹ́yìn Qur'an elmul Qur'an kò gbọdọ̀ tú sí ìmọ̀ míì torí pé ìmọ̀ míì máa tú àṣírí Qur'an lẹ́yìn ìmọ̀ Qur'an ni wọ́n ní Western education is haram fún Islam òye torí pé tẹ́ ẹ bá ti mọ ìmọ̀ ìwé ẹ máa fi tú Qur'an ni òun ló ti fà á tí gbogbo kíní yẹn fi jáde báyìí àwọn Boko Haram àwọn làwọn ẹni àwọn ẹni rè tó láti mọ̀ pé táwọn èèyàn bá kàwé wọ́n máa béèrè ìtumọ̀ wọ́n á rí ìtumọ̀ tán bá dẹ̀ rí ìtumọ̀ wọn ò ní fẹ́ ṣe rí pé àwọn ẹni Ọlọ́run ni wọn nǹkan wá jà fún títí tá fi kú nìyẹn ok àìmọye àwọn ideology míì ló tún wá jáde lábẹ́ rẹ̀ náà òye tí wọ́n lè jà. sẹ́mo kí lecture àfàbò tó lè lò as evidence nísìn bọ́ sẹ́ gbọ́ lecture yẹn tán. ṣó wà nínú Kùránì wípé kájà sójú ọ̀nà àlá bí ó sì. láwọn àsìkò tó yẹ ká jagun ó wà bẹ́ẹ̀. àwọn àsìkò ni. táwọn ọ̀tá dojúkọ wọn. ok tí àwọn ọ̀tá bá dojúkọ Islam lọ́la nísìnyí jihad máa bẹ̀rẹ̀. tán bá gbé kódà tí wọ́n bá mí ni o tán fẹ́ dájú kọ. òun náà ni mo sọ sẹ́ẹ̀ mo ní tí àwọn ọ̀tá bá dojúkọ Islam lọ́la nísìnyí jihad máa bẹ̀rẹ̀. tán bá dojúkọ jihad ó bẹ̀rẹ̀ o. táwa lọ̀tá. àwọn tí mo fẹ́ kí Islam mú dúró rẹ̀ ni. ta lọ̀tá. àwọn tí mo fẹ́ kí Islam dúró ẹni tí ì ṣe mùsùlùmí àbí. bẹ́ẹ̀ni. bí ìyá bí bàbá bí ẹ̀gbọ́n bí àbúrò bí ọmọ ìyá bí ẹ̀jẹ̀. tí wọn bá ti dájú ìjà kọ wá láìkọ wá. no mo bọ ẹni sùúrù ṣe mọ̀ pé wà nínú Kùránì wípé ẹ lè rẹ́ nìkan tó ń tẹ̀lé Allah àtòjíṣẹ́ rẹ̀ kó máa wá nífẹ̀ẹ́ sí ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò gbogbo ẹbí ẹ̀ tó takòtà Allah ṣe mọ̀ pé wà nínú Kùránì rẹ̀ abẹ́ ti kà.
Mm, kò kìí ṣe báàlù kọ́ra ní ṣe sọ nìyẹn. ẹjọ ẹ bá wa gbé jáde, ẹjọ ẹ bá wa gbé fàṣẹ yẹn jáde ẹjọ kí wọ́n tutù fún wa. So tẹ́ bá ti wá tutù fún wa, mo wá ní ìbéèrè kò sí ní tó kàn wọ́n, èmi mo dá gbogbo yín ẹ ṣe bó ṣe wù yín, kò rán wá iṣẹ́, kò sí ní tó kan àlàyé lọ́rùn pẹ̀lú pé ẹ para yín. Àfáà sọ ìbùlẹ̀ kí wọn ẹ bá wo fàṣẹ yẹn bá wa kà. Okay. Okay, ni la yajiduna okay oni la tajid okay la tajidu qauman yu'minu billah okay aya al-Qur'an ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim la tajidu qauman yu'minuna billahi wal yawmil akhir yuhaduna man ahada Allah wa rasulahu ولو كانوا أحباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وهيجدهم بروح منهم ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. نعم Allah sọ pé la tajidu qawman ẹni ráwọn ọjọ́ kan yu'minuna billah tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́ wal yawmil akhir àti ẹ má máa lo Ọlọ́run mọ́sẹ̀. tí wọ́n gba Allah gbọ́ wal yawmil akhir tí wọ́n sì gba wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹyìn yu'aduna kí wọ́n máa nífẹ̀ẹ́ ma hada Allah ẹni tí ń takò ọ̀rọ̀ Ọlọ́run ẹni tó kọtọ Ọlọ́run wa rasulahu àti òjíṣẹ́ rẹ̀ walau kanu ahba'ahum kódà kó jẹ́ àwọn bàbá wọn kan ní aw abna'ahum àbáwọn ọmọ wọn aw ikhwanahum àbí àwọn ọmọ ìyá wọn ní aw asiratahum àbí mọ̀lẹ́bí wọn kan ní ulaika kataba fi qulubihim al-iman àwọn làwọn tó jásí pé kataba fi qulubihim iman ìgbàgbọ́ ń bẹ nínú ọkàn wọn wa ayyadahum bi ruhin Ọlọ́run bá kún wọn lápá bi ruhin pẹ̀lú àwọn ẹ̀mí kan nínú wọn ويدخلهم جنات الله في وسنا الجنة تجري من تحتها الأنهار tí àwọn akérèmọdò máa san lábẹ́ khalidina fiha tí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére radiyallahu anhum Allah ti yọ́nú sí wọn wa radu anhu àwọn náà sì yọ́nú sí nǹkan tí Allah ṣe ulaika hizbullah àwọn tàwí àwọn ni ọmọ ogun Ọlọ́run àwọn ni ìjọ ọmọ ogun Allah ala inna hizballahi humul muflihun. Náà àwọn ìjọ tí wọ́n ń ṣe tọ́lọ́run yìí àwọn ọmọ jèrè. àwọn ìjọ tó ń ṣe títà láì má máa ṣe àwọn mistake yẹn mọ́. ok àwọn ìjọ tí wọ́n ń ṣe tà láì ni wọ́n máa jèrè àwọn tó ń ṣe tà láì náà máa jèrè. àwọn wo ni ìjọ tó ń ṣe tà láì yẹ ṣé àwọn wo ni kí lórúkọ wọn. àwọn mùsùlùmí ni. so ẹ lè continue. No, ẹni náà wà ń bẹ sọ ìbùlẹ̀ kí mọ̀. náà Ṣebí ẹ̀yin ṣe tà láàrin àti tòjíṣẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni Gbogbo ẹni tí ó bá dẹ̀ ti ṣe tà láà ọ̀tá yín ló gbọ́dọ̀ jẹ́, torí pé Allah ni ẹ ò gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀, ìdá kẹ́ ẹ mú Allah tòjíṣẹ́ rẹ̀ àbí kẹ́ ẹ mú ọ̀tá Allah, èwo lẹ máa mú ní méjèèjì. kí n mú. Tí ọ̀tá Allah bá dúró báyìí, mo ń bọ́ ẹni sọ̀rọ̀, tọ́tá Allah bá dúró báyìí, tá Allah dúró báyìí. mo ń gbọ́ yín ẹ fẹ́ béèrè kankan. Mo ní tọ́tá Allah bá dúró báyìí, tá Allah dúró báyìí, èwo tá lẹ máa mú náà méjèèjì. Allah ni o kì í ṣe nínú. Ok, mo ń bọ̀ ẹni sọ̀rọ̀, tó bá jẹ́ pé ìyá tó bí yín ni ò ṣe tà Allah tó dọ́ta Allah tó ń sọ pé rárá o kí ló ń jà Allah gbóná gbà láàdì, ìyá yín wá dúró báyìí, Allah dúró báyìí, tá lẹ máa mú náà méjèèjì. mùsùlùmí ni mọ́mì mi ẹ lè mẹ́sàn-án fún mi wá. Ẹni sùúrù yára à ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni gẹ́gẹ́ bíi pé ẹ̀yin dúró gẹ́gẹ́ bíi pé aṣojú mùsùlùmí tán bá dẹ̀ bọ́ lẹ́nu yín ẹ mọ̀ pé lẹ́kṣọ̀ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí normal ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú ayé tí ìyá wọn ò ṣe tàlá, bàbá wọn ò ṣe tàlá, ẹ̀gbọ́n wọn ò ṣe tàlá, àbúrò wọn ò ṣe tàlá, gẹ́gẹ́ bíi báàsì tẹ wá ka ìtàlá bá dúró báyìí tí ìyá yàn bá dúró báyìí èwo lẹ́yìn máa mú tó bá jẹ́ ẹ̀yin. inú ìyá mi àti Allah ni o. Allah, ok, ká ní ìyá yàn ká ní bàbá yàn Allah lè máa mú, ok, tógun bá wá dé láàrin ọ̀la àtàwọn ọ̀tá rẹ̀, torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé jihadi kù normal tó bá ti gbógun ta Allah jihadi ti bẹ̀rẹ̀ nìyẹn. Now tí wàhálà bá wá dé tí ó di gbọ́n mi sí omi ò tó láàrin ọ̀la Allah àtàwọn ọ̀tá rẹ̀, tí mọ̀mọ́ yín dẹ̀ wà ń bẹ̀ àbí bàbá yín wà ń bẹ̀ nínú àwọn ọ̀tá Allah, òye tógun dẹ̀ ti dé, òye tẹ́ ẹ wá wà nílé
tí àwọn ọmọ ogun Allah wa ń bọ̀ báyìí láti wá pa ìyá tó bí yín báwo lẹ ṣe máa ṣe kí lẹ máa ṣe tó dẹ̀ jẹ́ pé ẹ ò gbọ́dọ̀ kọ̀ fún wọn tó rọ́mọ ogun Allah ni wọn kẹ́tẹ́ yìí náà dẹ́jẹ́ kan bẹ̀ òye kí lẹ máa ṣe ṣé ẹ máa yàgò kan pàyà yín ni àbí ẹ bẹ̀ wọn kan má bínú àbẹ́ fi Islam lẹ̀ jọ̀n torí tó bá fi lè mú yín kọ́va àyà yín ẹ ti di kèfèrí báwọn torí ẹ ti takòtà Allah ẹ ti bá ọ̀tá Allah ṣe so ṣé ẹ máa yàǹda fún wọn àbí kí lẹ máa ṣe. Ayíró ilé yọ̀ǹda o. Ìsìláàmù ti ṣe ẹni rọrùn. Àní ẹ máa gbọ́ lójú ogun tààlà tó ti di pé àwọn ọ̀tá Allah ok normal tó bá jẹ́ pùtì ẹ̀ wá dogun tán yányán náà òye tí ìyá yín dẹ̀ jẹ́ ọ̀tá Allah tẹ́ wá pàdé lójú ogun torí bó ṣẹlẹ̀ sí àwọn sàhábà nàbì náà o arọ́mọ tó pa bàbá rẹ̀ lójú ogun àgàgà ogun Bádàr òye báyẹn òun ló fi fà á tí ogun Bádàr fi tètè fọ́ arọ́mọ tó pa bàbá rẹ̀ òun ló fa ntí báàsì fi tètè sọ̀kalẹ̀ nígbà tí àwọn èèyàn bá mi jẹ́ pé ìyá mi bàbá mi Allah ní rárá ẹ fọkàn balẹ̀ èmi Allah tó fún yín ìyá yín bàbá yín ṣọ̀tá Allah ni táwọn bá ṣọ̀tá Allah ní ní kẹ́ pa wọn ẹ̀dẹ̀ ti sọ fún wọn ò gbọ́ so ẹ̀yin gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe wà yín nìsín tó bá dogun tán yányán tójú ti go tán para wọn ọ̀tá Allah àtàlà ṣé ọ́ndà ọ̀tá Allah lẹ máa lọ ni ìyá yín ṣe lè gbà kí wọ́n pa wọn gẹ́gẹ́ bí pé àṣẹ tí Allah pa ṣe máa fọwọ́ má lè jẹ́ nínú ni àbẹ́ fọwọ́ mọ́ ìyá yín. Allah ò ní kébì pamọ́ mi èmi ò lè pamọ́ mi tèmi. ṣùgbọ́n mò ń bọ̀ ẹ̀yin kọ́ lẹ máa pa wọ́n sẹ́ ẹ̀gbọ́n tí mo sọ yìí. kódà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ogun là ń sọ ẹ̀ ló ṣe ẹ máa gbọ́ normal tí wọ́n bá gbógun ti Islam nísìn ẹ máa wà nínú àwọn tó máa defend Islam bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mùsùlùmí ni mí. gẹ́gẹ́ bíi pé mò ń bọ̀ gẹ́gẹ́ bíi pé mùsùlùmí ni yín ẹ máa wà nínú ẹni tó máa defend Islam normal ẹ mọ̀ pé kò sí ẹbí kan láyé tí ò sẹ́ni tí ò ṣe mùsùlùmí bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá ṣe Yorùbá lókun. bẹ́ẹ̀ni. normal ẹ wá ẹ̀yin ti defend Islam ẹ ti defend mùsùlùmí ogun wa ṣẹlẹ̀ ẹ wá rí i pé nínú ẹbí yín bóyá ọkùnrin òun náà wà nínú àwọn tó gbébọn pé Islam yìí gbọdọ̀ wo ó ń ta ìjábá Islam jà ẹ̀yin dẹ̀ ń defend mùsùlùmí ẹ wá pàdé ẹbí yín ni ìbọn dẹ̀ wà lọ́wọ́ ìbọn wà lọ́wọ́ tí yín náà kí lẹ máa ṣe. ọlọ́àgọ́ tí ò bá ti dájú kọ mí yìí máa fáìn. no alẹ́ ti dájú kọra yín ẹ̀yin ti wà ní pátì àlá òun wà ní pátì. àfa náà ti mọ̀ dájú tó fẹ́ ṣe pípa ni àti ìyá wọn àti gbogbo ẹ̀. tó bá dájú kọ yín àfa ẹni àti ẹtí kò lórí ọ̀rọ̀ ìyá tó bá dájú kọ yín kí lẹ máa ṣe. tó ẹgẹ bíi tó ń lérò pé òun fẹ́ pa mí. ẹ nà gẹ́gẹ́ bíi pé ó ti ṣẹlẹ̀ Islam everybody ẹnìkan ẹbí ò mẹ́bí mọ́nà Islam tẹ́yìn dẹ̀ ti ń kọ́ bá Islam tó bá jẹ́ ilẹ̀ ẹ̀fẹ̀ nìkan lè kópa yín. kókó tó wà ń bẹ̀ ní ètò láyé kókó tó wà ń bẹ̀ ni pé kí nígbà náà ni ẹ ṣe sùúrù kò sí ibì kankan nínú ẹ̀gà wa kankan Bádìrì digunjalè ni wọn dojúkọ Muhammad ti Abu Jafar àbí nǹkan wọn dojúkọ Muhammad méjèèjì digunjalè ni so gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan tó pè fún wọn lógun nínú Islam ìdigunjalè ni. gásọ́tò là ń dá nǹkan náà. ẹ ṣe sùúrù so gbogbo ẹ̀ Muhammadu ló gbé lọ ṣe understand so táwọn àti wọn dojú kọ àwọn mùsùlùmí for example tí Ìlọrin ní ìṣe báyìí wọn dojú kọ wọn àwọn mùsùlùmí ló ń pààyàn lọ́wọ́ báyìí so gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí mùsùlùmí kan náà sẹ́ mùsùlùmí ni wọ́n. mò ń bọ̀ ṣe rí a ṣe ń lọ bẹ̀ ó ní nǹkan kan tí mo fẹ́ fàyọ àṣọ ìbùlé kìmọ̀ ẹ̀ẹ̀kan fẹ́ fẹnu pé jáde ni tẹ́bí yín bá nàbọ̀n sí yín ẹ̀ tètè pákó tó pa yín good ǹjẹ́ ẹ̀yin fúnra ara yín àwọn tó ní ẹ̀sìn yẹn àwọn lárúbáwá yẹn ṣé tí Islam bá délẹ̀ tó bá dogun láàrin Yorùbá àti mùsùlùmí ṣé Yorùbá lẹ́yìn. Yorùbá pọ́nbílé. ọmọ ìlú wo ni. ọmọ Olóòlù ni mí Ọ̀yọ́ state náà ni. Olóòlù ní ìlú wo. Olóòlù gẹ́gẹ́ lọ́dọ̀ ní ara kínní ni ó wà ní sáìdì Kìṣí rẹ̀. Kìṣí náà nígbà tí ó bá wá dogun láàrin ẹ̀yin àti àwọn tí wọ́n ṣe mùsùlùmí Yorùbá sí Yorùbá nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni sẹ́. tí Yorùbá sí Yorùbá bá wá ń para wọn lórí Allah tí wọ́n gbé wá fún wa ẹ̀sìn tó gbé wá fún wa táwa nítorí pé wọ́n dojú kọ Allah ni táwọn ò dẹ̀ mọ̀ pé nǹkan ń pè ní Gazawad ìdigunjalè gírèèdì náà ń pè ní Gazawad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀ tí mo ń bọ̀ mbẹ́ tẹ́ ẹ wá ń pa ọmọ ìyá yín àbí tọmọ ìyá yín ń pa yín lórí tí ò kàn wá lọ́wọ́ kàn wá lẹ́sẹ̀ lórí tó ṣe pé tẹ́ ẹ bá gbé ìwà àwọn tí wọ́n bí yín ní Kìṣí ìwà wọn tó ń wù ìwà Yorùbá ẹ lọ béèrè ìwà wo náà ń wù ní Kìṣí
ìwà wọn ẹ wá list ẹ̀ kalẹ̀ kẹ́ ẹ wá list ìwà Islam ìwà kìí dẹ̀ máa dáa ju ti Islam lọ ní gbogbo ibikíbi ní tiwa àwa la nẹ̀wà tẹ́ ẹ wá torí pé wọ́n gbèsè wá fún wa látòkèrè tẹ́ ẹ wá ń pa ọmọ ìyá yín ẹ̀jẹ̀ ẹjọ́ ṣé Islam ń sọ̀rọ̀ ìṣọ̀kan bẹ́ẹ̀ yẹn àbò ń sọ̀rọ̀ ìpínyà. ẹ jẹ́ kí n sọ kí ní kan náà ṣé a rí fáàsì kan nínú Quran tó sọ pé ká lọ lè kógun báwọn kódà tí wọn bá bá wa jà. Rẹpẹtẹ. kódà tí wọn bá bá wa jà ká bá wọn jà. ṣé ẹ kábàásì tó ṣú ọwọ́ bá ti lọ gbogbo ibikíbi tẹ́ bá ti rí wọn ẹ pa wọn. ẹ sì mọ ìgbà tẹ́tẹ̀ pa àwọn mùsùlùmí náà kó tó di pé fáàsì yẹn padà sọ̀kalẹ̀. ǹjẹ́ ẹ̀yin fúnra ara yín ẹni sùúrù according to Quran ẹ̀yin fúnra ara yín mo fẹ́ kẹ́ ẹ dájú ẹ̀ o torí ẹni tẹ́ ẹ nàbọ́ sí tẹ́ ẹ fẹ́ pa yẹn ǹjẹ́ mọ̀ wípé Allah ló ṣẹ̀ kìí ṣe òun ìdí ni pé tí kinní yẹn wá ṣe ni pé wá pín wa ṣe mọ̀ wípé Allah ló ṣì yàn lọ́nà nínú Quran. bí ti báwo. Allah ló ṣì yàn lọ́nà according to Quran ta ló ṣì yàn lọ́nà. ẹ fún mi lẹ́rìí ẹ má bínú. ṣé ẹ̀yin ọmọ bálà ló ń ṣì yàn lọ́nà. bẹ́ẹ̀ni Allah kì í ṣì yàn lọ́nà. ẹjọ fún wa ní fásitì níbi tí Allah ti ń ṣì yàn lọ́nà. àwọn tí Allah ṣì lọ́nà náà lẹ pé lọ́tà Allah yẹn o Quran 14:4 ó wà ń bẹ̀ Quran 14:4 ó wà ń bẹ̀ gbogbo everywhere ló wà ó tiẹ̀ pọ̀ Quran 16:93 ó wà ń bẹ̀ Quran 35:8 ó wà ń bẹ̀ Quran 74:31 òun ló wà ń bẹ̀ ó pọ̀ rẹpẹtẹ tálà ti ń ṣèyàn lọ́nà more than 50 place ló wà níbi tálà ti sọ pé yudilullahu man yasha èmi Allah ni mo máa ń ṣèyàn lọ́nà. ẹjọ ẹ kàn bá wa gbẹ́yọ̀ kan wá kí afa wa kà. ẹni tí Allah ṣì lọ́nà náà lẹ́pẹ́ lọ́ta Allah yẹn tẹ́fẹ́ tó dìjà láàrin Allah tún wá sọ pé òun náà lòun tún máa jẹ́ kó dìjà láàrin yín òun lòun tún máa ń dájà lẹ̀ ẹ tún rí yẹn náà. Allah ló ń ṣìyàn lọ́nà òun ló ń fi yàn mọ̀nà òun ló tún máa ń dájà lẹ̀ láàrin ẹni tó ṣìnà tẹni tó mọ̀nà kẹ́ ẹ lè para yín káwọn lárúbáwá lè wá invade yìí. ṣé ẹ mọ iye ìlú tí lárúbáwá ti invade tó ṣe pé dúdú ni wọ́n nípìnlẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá débẹ̀ lónìí yóò dàbí pé dúdú ò gbé bẹ̀ rí látara ẹ̀sìn ṣé ẹ mọ iye ìlú yẹn. bí àwọn ìlú. Egypt ṣé ẹ mọ̀ pé dúdú ló ní Egypt. Egypt nìkan náà ni. Egypt nìkan ni. mo sọ pé Egypt yìí lẹ́lẹ́ kọ́kọ́ rí. ó yẹ ẹ dáka àwọn pípọ̀ yóò yẹ kọ́ ká bá gbogbo sí North Africa dúdú gbogbo wọn kò paná pé wọn àti wọn ká wọn mọ̀ tán. ó yá Tunisia náà kọ ẹ wo comment section ẹ máa gbọ́ Morocco Tunisia òun náà kọ fún yẹn ẹ ká bá sí yẹn. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيدل الله ما يشاء ويهدي ما يشاء وهو العزيز الحكيم. اوكي ó yẹ tú fáwọn yẹn. اوكي Olúwa ní ما أرسلنا من رسول àwọn òjíṣẹ́ kan síwájú إلا بلسان قومه àyàfi pẹ̀lú àwọn ìjọ rẹ̀ pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀ ليبين لهم kó bá fi lè ṣàlàyé fún wọn ọ̀rọ̀ Allah fáyọ̀dílù Allahu ma yasha ọlọ́run a sì ní kí ẹni tó bá wù kó sọnù. irọ́ ẹ̀dá padà Allah ẹ tún bẹ̀rẹ̀ gbé. Allah sọ wípé ẹni tó bá wù kó sọnù wayahdi ma yasha ẹni tó bá sì wù Allah. ẹni tó bá wù kó sọnù kẹ sọ ibùlẹ̀ kí mọ̀ tẹ́ bá ṣe àbùsí yín pa máìkì mi sì ní báyìí sọ̀rọ̀ mọ́ báwọn ẹ má ṣàbùsí náà kí lè fẹ́ máa ṣàbùsí fún ajẹ́ pé ẹ̀yin kò fẹ́ òdodo. yùdílù náà ni. kí ni túmọ̀ yùdílù àdọ́là yùdílù kí ni àdọ́là yùdílù yóò sọ pé yóò mú sọnù. ó wá ní fáyù ẹni sùn ó wá ní fáyù dílù láhù ta ni fáyìn lù mẹ́. Allahu ni. Táwa ló ń sọ̀yàn nù ẹ̀ tún dáadáa bó ṣe wà mẹ́. fáyù dílù Allahu ma yasha ọlọ́run a ní kí ẹni tó bá wù òun Allah sọ pé kí ẹlòmíì sọnù Allah ó sọ ẹlòmíì nù tó bá wù ètò ìdí wọn. wayahdi man yasha tó bá sì wù Allah yóò fi ẹlòmíì yóò fi mọ̀nà ẹni tó bá wù yóò ní kó mọ̀nà huwa al-azizul hakim. So which is verse tí Allah ti sọ pé òun lòun sọ̀yàn nù nínú Quran ó lé ní 50. ìyẹn wá dùn wá ní sùn vaasi ibi tí Allah ti wá sọ pé gbogbo ànábì kọ̀ọ̀kan lòun máa gbé àwọn ọ̀tá èèyàn dìde sí wọn tó ṣe pé òun máa dìídì lé àwọn kan ní ọkàn wọn ò máa jọ́ta fún láti lè dìjà yòókù lè máa dìjà kó lè dogun òye ẹ̀ẹ́tù rí ní ìsìnkẹ́ ẹ̀ lè mọ̀ bálà ló ń dájà alẹ̀ Allah ló ń ṣìyàn lọ́nà ló ń fìyàn mọ̀nà bálà bá ti dèlù yín
yóò ṣì àwọn kan lọ́nà yóò fi àwọn kan mọ̀nà ẹ kọ́kọ́ pín sí méjì tẹ́ bá ti pín sí méjì tán yóò wá dógun yóò dìjà láàrin yẹn òye báyìí so ẹ jẹ́ kí a wo Al-Qur'an níbi tí iná wà máa ṣe iná ṣayá tí mo sọ lẹ́nu Quran 6 112. níbi báyìí ṣé apá àti rí pé Allah ló máa ń ṣìyàn ó máa ń ṣì àwọn èèyàn lọ́nà wọ́n ti rí báyìí. ẹ dúró ṣe rí eléyìí ganan ó lálàyé nù so n tí Allah fẹ́ jẹ́ ká sẹ́ńbì ni pé kó já sókè gbogbo nǹkan tá a bá ṣe àṣàfitì rẹ̀ sọ́dọ̀ wọn. ta ló ń ṣìyàn lọ́nà according to Quran. kò sí ìmọ̀ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba mọ̀ sí. láṣẹ Allah mọ̀ sí ọlọ́run náà mọ̀ sí ẹ̀ ń tẹ́ gbà pọ́lọ́run ni ẹ̀ àgbà a ti sọ fún yín several times ọlọ́run ní káwa má bá ìyá wa ṣe kí wọ́n tó gbé aláàdé ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ pé ọmọ ò bá jẹ́ ìṣe nítorí pé kò bá ṣe nǹkan tó ń ṣe ṣe understand ìgbà tí wọ́n gbé aláàdé làlá ní pé kí wọ́n má bá eléyìí ṣe kí wọ́n má bá ìyá ṣe tí ìyá bá jẹ́ Christian ẹ má bá ṣe ó ti dọ̀tá àlá ṣe understand that's what jẹ́ pé fatia. bóyá kẹ́ ẹ gbé Quran 35:8 wa ká tún wò yẹn o. so Quran 35:8 yẹn ṣẹ́rí sọ ìbùlẹ̀ kímọ̀ tó bá jọ ọmọ Yorùbá ni yín lóòótọ́ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ mọ̀ reason sí torí pé kéwú yé yín dáadáa bí kéwú ṣe wá yé yín yẹn kò yẹ kó mú dààmú dání kéwú tó yé àwa la fi tètè mọ àṣírí tó wà nù kíní yẹn gbà tá a ṣèwádìí ṣùgbọ́n tẹ́ bá lẹ́yìn ò ní ṣèwádìí òye àlìjẹ́nnà yẹn lẹ ṣáà ń sọ̀rọ̀ ẹ̀ nǹkan pọ̀ tí ò yẹ yín nu Kùránì o bí lábá ṣe dá láhàn yín tó yìí àwọn kankan wà tí n bá tún fún yín nu Kùránì ẹ̀ mọ̀ wípé wọ́n fi mú wa lẹ́rú wọ́n fi dè wa lẹ́rú ara ni kì í kódà kì í ṣe ní tí Kùránì ń sọ bẹ́ẹ̀ gan wọ́n mọ̀ fi bá tiwa jẹ́ òye so ṣùgbọ́n bí tí mo fẹ́ fàyọ fún yín bí ni pé aláàlá ṣe ni lọ́nà láfi ní mọ̀nà ó yẹ ká ṣe ká bá sí kí ló. A'udhu billahi minash shaitani rajim afaman sujjina lahu su'u amalihi ni farahahu hasana fa inna Allah yudillu man yasha wa yahdi man yasha fala tadhhab nafsuka alayhim asaratin inna Allah alimun bima yasna'un. ó yẹ tu. kí ló dà sọ. afaman sujjina lahu ẹ rí i pé a ṣe ní ẹ̀sọ́ fún sú amali ẹnìkan ní Allah ń bá wí bí o iṣẹ́ ìbúlẹ̀ tí ń ṣe. ṣèbí ṣe ẹni sùúrù pé a jẹ́ kó fáìn lójú ẹ̀ a jẹ́ kó rẹwà iṣẹ́ ẹbú tó ń ṣe a jẹ́ kó fáìn lójú ẹ̀ iṣẹ́ Allah nìyẹn ní ṣọlẹ̀. ọ̀nà farahahu hasana wọn náà bá rí ní nǹkan tó dáa ó rò pé nǹkan tó wà òkè ni fa inna Allah yudillu man yasha torí pé Allah tó bá wù ó lè ṣe ẹlòmíì lọ́nà wa yahdi man yasha tó bá sì wù ó lè fi ẹlòmíì mọ̀nà fala tadhhab nafsuka alayhim má ṣe jẹ́ kí ẹ̀mí rẹ̀ tẹ̀lé wọn lọ. asarot inna Allaha alimun bima yasna'un. so kí ni tàti ẹ̀kọ́ fẹ́ mú tòrò ẹ gbọ́ iṣẹ́ tí Allah lóhun ṣe mẹ́yẹn zuyina lahusu amali àwa lẹni tí máa ń jẹ́ kí iṣẹ́ ẹbú rẹ̀ wà lójú ẹni tó ń ṣe ẹni tó ń ṣiṣẹ́ burúkú ẹni tí ń pààyàn oye àwàjú rẹ̀ wà á kún lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń pààyàn torí pàwa náà ló lè pààyàn àwa ní olùpààyàn ó ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ láti pààyàn iṣẹ́ wa ló ń ṣe torí pé ẹnìkan ẹ̀mí kan ò ní bọ́ àfikójá wà ní àbọ̀dọ̀ pa ẹni yẹn ó wá ń kún wa lọ́wọ́ láti bá wa pa àwa jẹ́ kí iṣẹ́ yẹn ó dùn mọ́ kó fáìn torí pé kí ni o àwa aláàlá máa ṣì ní lọ́nà látún fìyàn mọ̀nà ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé ṣé tí ńgbà tó jẹ́ pé aláà ló ń ṣì yàn lọ́nà tó ń fìyàn mọ̀nà òye nírú irú ẹ máa wo ó tún wá ní gbogbo tí ń jẹ́ràn ànábì kọ̀ọ̀kan lòun Allah ó máa gbé àwọn èèyàn dìde fún tí ó máa bàjá tí wọ́n máa bá fa wàhálà òye mo fẹ́ kẹ́ ẹ ro kinní yẹn mọ́ra wọn ni o gbogbo ànábì kọ̀ọ̀kan lòun ó máa gbé ọ̀tá dìde fún wọn tí ó máa bá wọn jà tí ó máa bá wọn fa wàhálà ṣé níbi ìṣó ti yé yín pé Allah ló ń ṣìyàn lọ́nà kí n tó gbé báàsì tí mo fẹ́ gbé wá yẹn wá. ó yé mi tẹ́lẹ̀ pé ẹni tó bá ṣìnà Allah máa ṣe
ok ẹ fún wa ní Quran 6:112. Àwọn tó bá ṣìnà iṣẹ́ tí Allah àwọn tí Allah bá ṣì lọ́nà iṣẹ́ tí Allah máa ń fi wọ́n ṣe a máa rí bẹ́ẹ̀. Àwọn tí Allah bá ṣì lọ́nà torí pé kì í kàn ṣìyàn lọ́nà lásán ẹni tó ṣì lọ́nà yẹn ó ní iṣẹ́ tó fẹ́ ṣe kí ni iṣẹ́ yẹn ni pé òun ló máa jẹ́ opponent torí pé kẹ́ ẹ lè para yín tẹ́ ẹ bá ti para yín àwọn tó nílẹ̀ máa wá òye àwọn tí ó ṣe pé àwọn gangan ni wọ́n ní Allah ẹ̀yin kọ́lẹ̀ làálàá àwọn tó ní Allah gẹ́gẹ́gẹ́ wọ́n wá dé yóò wá di Allahu mirasu samawati wal ardi Allah wà á jogún gbogbo ilẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gbọ́dọ̀ kọ́kọ́ para yín náà ìyẹn là kọ́kọ́ so tẹ́yìn ò bá tí ì para yín ilẹ̀ ò ṣe é jogún èyí tẹ́ gbé wálẹ̀ kan ẹ̀ náà lílé yọ ó yẹ wele ó yẹ ká tó wà mẹ́. Allah ni Allah sọ pé wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina al-insi wal-jinn yuhi ba'duhum ila ba'din zukhrufa al-qawli ghururan walau sha'a rabbuka ma fa'aluhu fadharhum wa ma yaftarun. ẹ jọ̀ọ́ ẹ bá wa tú. wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan báwo lọ́wọ́ bá ṣe ọ̀tá fún Allah bí Allah ṣe ní kí ẹnìkọ̀ọ̀kan ló tàrí ní shayatinil ins àwọn èṣù bí èèyàn. irọ́ kò sí nǹkan tó ń jẹ́ èṣù bí èèyàn ẹ̀yin mùsùlùmí náà ní ṣètọ́ ṣàìtàn nínú èèyàn àwọn ṣètọ́ nínú èèyàn. so ẹ tún gbé láti ìṣẹ̀bẹ̀rẹ̀ kì í ṣàwọn èèyàn. wa kadhalika ja'alna li kulli nabiyyin adu bí a ṣe ní kí ànábì kọ̀ọ̀kan gbogbo ànábì kọ́tàkátà ló lọ́ta rẹ̀. ẹ tú dáadáa. a ti ṣe ọ̀tá. a ti ṣe ọ̀tá fún gbogbo ànábì kọ̀ọ̀kan. ẹ máa sọ̀rọ̀ ṣe sọ tẹ́ ẹ bá fẹ́ lo ọlọ́run ní ìṣẹ́jọ́ pọ́lọ́ sọ pé náà ní ẹ fẹ́ sọ̀rọ̀ alẹ́ ẹ sọ pé Allah ti ṣe ọ̀tá fún gbogbo ànábì kọ̀ọ̀kan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa tú nìyẹn. ok ó yá ìwọ náà lè ti tú yẹn. ẹ tún tú. ó yá shayatinil ins. ẹ tún bẹ̀rẹ̀ apá ẹ má lo tàkíyà fún wa bíbá ẹ. ẹ má lo èṣù ṣàìtọ́nù ní kẹ́ ẹ lò. wa kadhalika ja'alna li kulli nabiyyin adu. Allah sọ pé a gbé àwọn ọ̀tá kalẹ̀ fún àwọn ànábì kọ̀ọ̀kan ní ọ̀tá tiẹ̀. shayatinul ins àwọn ṣèitọ́ọ̀nì nínú àwọn èèyàn wal jinn àti nínú àlùjànnú yuhi ba'duhum ila ba'd tí apá kọ̀ọ̀kan wọn ó máa mú èrò lọ bá apá kejì. zukhrufal qawl àwọn ọ̀rọ̀ aládìídùn bí ọ̀rọ̀ tí wọ́n ṣe lẹ́ṣọ̀ọ́ ghururan ní títí tàn jẹ́ walau sha'a rabbuka tó bá wọ Ọlọ́run bá rẹ̀ ní ma fa'alu kò ní ṣe bẹ́ẹ̀. fadharhum pa wọ́n tì kò jìnà sí wọn wa ma yaftarun àti gbogbo ọgbọ́n tí wọ́n ń dá yẹn. ẹ rí i pé mò ń bọ̀ ṣe rí àkọ́kọ́ ni pé Allah ni ó ń gbé ọ̀tá dìde ṣe mọ̀ pé òun ló ṣe àwọn kan lọ́nà àkọ́kọ́ bá láàbá ti dé lóyún ẹ ti pín sí méjì tó bá dénú ẹbí ẹ ti pín sí méjì tó bá dénú ìran ẹ ti pín sí méjì àwọn kan ti jọ́ta Allah àwọn kan ti jọ́rẹ́ Allah now níbí yìí nísìn òye ó wá ní gbogbo yín bẹ́ẹ̀ tí máa rí nìyẹn iṣẹ́ Allah tó ń ṣe nìyẹn òye ní èyí tó jẹ́ pé Allah dẹ̀ mọ̀ pé ìyá lè gbà kí bàbá má gbà bàbá lè gbà kí ìyá má gbà pé kódà tó gbọ́n báyìí tí ì dé tí ìyá yín bá kú bàbá yín kú tó jọ́ta Allah ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún òye yín mẹ̀yẹn so òun ló bí òun níbí ní ìsìn tó jẹ́ kó yé wa ń bí ní ìsìn ni pé kí ni o Allah òun ló ń gbé ọ̀tá dìde fún Allah ló kírètì ọ̀tá Allah náà ló kírètì ọ̀rẹ́ wọ́n wá pín sí méjì Allah yìí náà ló tún wá ń sọ pé báwọn ọ̀tá gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ débi sàárè wọn ọmọ ò gbọ́dọ̀ sìn yá ẹ̀ ọmọ ò gbọ́dọ̀ sìn yá ẹ̀ ọmọ ò gbọ́dọ̀ sìn bàbá ẹ̀ ìyá ò gbọ́dọ̀ sìn ọmọ ẹ̀ kódà bàbá àtọmọ ò gbọ́dọ̀ jọ ṣe tán bá ti jọ tara wọn Allah iṣẹ́ tiẹ̀ nìyẹn òye now níta wá nídìí bẹ́ẹ̀ yẹn sì ni pé Allah wá ń sọ nínú Kùránì nínú ẹ jẹ́ ká wo Kùránì níbi tó ti sọ pé ẹ pa wọn ó ti yé wọn ẹ wá bá wa gbé ẹ pa gbogbo àwọn aláìgbàgbọ́ ẹ bá wa gbé yẹn jáde so ká wá wò pé kí làlá fẹ́ gbà nínú ìwà tó ń wù yìí kí làlá fẹ́ gbà ẹ gbé Quran 9:5 ẹ lè bá wa gbé àbí Quran níbi tó ti sọ pé àwọn tí ó bá ti nígbàgbọ́ sálẹ̀ pa wọn ẹ lè gbé Quran 9:5 ẹ lè gbé any verses wa
ẹ lè gbé Quran 2:190 anyone. túrátù àrọ́f náà wà ń bẹ̀ apá kan fún apá kejì kẹ́ máa para yín. Quran wá ó yẹ kẹ́ ṣì máa bó ṣe jẹ́ kí wọ́n máa tap. ẹ̀yin ẹ máa pa WhatsApp. Nítorí tí wọ́n ẹ bá wá padà wò gé àwọn ọ̀rọ̀ yẹn síta so that àwọn èèyàn ní rò pé bóyá ó ti parí sí ibẹ̀. Allah ti wá create ọ̀tá ó ti create ọ̀rẹ́ Allah wá ń sọ bí wa ẹ̀ka tó sọ bí sọ ìbílẹ̀ kí wọn. فإذا انسلخ الأشهر أوكي فإذا انسلخ الأشهر الحرم أوكي فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم وصروهم واقعدوهم لهم كل مرصاد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. ó yẹ ẹtù. Ok, Allah sọ pé fàísàn sálàkọ́ as'urul hurum nígbà tí àwọn oṣù báwo ni máa ti rí àwọn oṣù tí wọ́n kìí jagun bẹ́ẹ̀ tó bá ti lọ. oṣù ọ̀wọ̀. Faqtulul mushrikin ẹ pa àwọn olùṣẹbọ bọ̀ kí ní bẹ lókèrè tẹ́lẹ̀ ẹ̀sùn wajadtumuhum níbi gbogbo ibi tẹ́ bá ti rí wọn wakhudhuhum ẹ gbá wọn mú wahsuruhum ok wahsuruhum. So ẹ bá wọn jà àbí waqudu lahum. wàásùrùhùn yẹn ni ẹ dè wọ́n lókun àwọn tẹ́ ẹ bá rí mú láàyè ẹ dè wọ́n lókun mọ́lẹ̀ waquduhum ẹ dá wọn jòkó síbi kan that is kidnapping ẹ bí sọ́nlẹ̀. Kò ní kẹ́ waquduhum ó ní waqudu lahum kulla mursadin. kí ni dayal kílẹ̀ máa tún sí. ẹ gẹ́dẹ̀ wọn ẹ dúró dè wọn yàní ẹ máa expect wọn níbi gbogbo ibi tẹ́lẹ̀. ẹ sọ ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ ẹ sá pamọ́ ẹ dúró dè wọ́n níbi tẹ́ ẹ mọ̀ pọ́n lè gbà bí ọ̀nà oko ọ̀nà odò tẹ́ ẹ mọ̀ pé wọn ò lè mọ́ gbàbẹ̀ ẹ gọ pamọ́ sẹ́gbẹ̀ kan ẹ sá pamọ́ síbẹ̀. ẹsẹ̀ ti gbé kí sọ̀rọ̀ bandit náà sọ. that is no ẹni sùúrù ẹ já fọpọlọgbẹ Yorùbá ni wọ́n mọ Kìṣí ni yín náà wọn ò kí ń gọ̀ ní Kìṣí ẹ máa ká lọ. fàyín tábú aqamu sọ́lá tí wọ́n bá túbá tí wọ́n sì ń gbẹ̀rún dúró wa atu zaka tí wọ́n sì ń yọ zaka fakhallu sabilahum ẹ kó ní ẹfọ nílẹ̀ fún wọn inna Allaha ghafurur rahim Ọlọ́run Allah ọba tí wọ́n forí jìn. Oye ẹ máa gbọ́ first thing o tí oṣù Ọ̀wọ̀ bá ti lọ oye yín báyẹn waqtulul mushrikin ẹ pa àwọn olùṣẹbọ yẹn Allah ni ò jẹ́ kán gbà o torí òun ní í ṣe ní lọ́nà o ok àwọn olùṣẹbọ tí wá ń ṣẹbọ wọn lọ látara bí Allah ṣe fẹ́ Allah ló fẹ́ bẹ́ẹ̀ pé ẹ máa ṣẹbọ yẹn lọ ohun tó ń wọn Allah nìyẹn ok àwọn ẹlẹ́bọ dẹ̀ ń ṣẹbọ wọn lọ àwọn tí Allah fẹ́ kàn ṣe mùsùlùmí wá ń ṣe mùsùlùmí lọ Allah tún wá nítọ bóṣù Ọ̀wọ̀ bá ti wá lọ ẹ pa àwọn olùṣẹbọ yẹn oye àìsù wàjáde tòun ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn àwọn tẹ́ ẹ bá wá rí oye ó tún wá ní wàkùzúhùn ẹ mú wọn àwọn tẹ́ ẹ bá rí mú láàyè bóyá bí ọmọ bí ìyàwó ẹ mú àwọn yẹn wàásùrùhùn ẹ dè wọ́n lókun ó ní wákùndú ẹ tún sá pamọ́ wákùndú làwọn ẹ tún sá pamọ́ dàwọn nǹkan kú làmọ́ sọ̀dé ní gbogbo ibi tán lè gbà kọjá oye yín bẹ̀yẹn ó wá ní fàyín táàbù àwọn tẹ́ ẹ so mọ́lẹ̀ àtàwọn tẹ́ ẹ ti rí mú tán bá wá túbà o oye tán ní àwọn òṣèbọ mọ́ gẹ́gẹ́ bíi pé ìnira ti mú wọn wàhálà ti bá wọn nínú bá ṣe mú wọn mọ́lẹ̀ náà ìmí máa wọn Allah náà tó máa yarí pé láíláí òun fẹ́ bọ́lẹ̀ o Allah yàǹda kẹ́ pa wọn torí pé èyí tó bá máa lóhun túbà gan Allah ló tó máa rọ ọkàn ẹ̀ láti lè túbà ó wá ní màá dábù tábà wá ń túbà wà á kọ́ mú sọ̀lá tàtọ́ wá ń kírun wà á tú zaka tàtọ́ yan zaka ó yẹ mẹ́yẹn ó ní fàkàláwù sabilahum ẹ fi wọ́n lẹ̀ kan máa lọ ìyẹn àwọn tá láti padà rọ ọkàn wọn lẹ́yìn ìyà lẹ́yìn wàhálà lẹ́yìn ikú inna Allaha ghafurur rahim torí pé Allah láforíjì
títún kẹ́mi ní tí mo fẹ́ bí yín sọ ìbùlẹ̀ ìkìmọ̀ ẹ fún mi ní ìlú kan nínú ayé tó ṣe pé ìlú yẹn ìsìláàmù ni ó jẹ́ 100% ń bẹ tìlú yẹn dẹ̀ lálàáfíà tí ò sí ṣòro tí ò sí wàhálà tó ń gbádùn tó ń jó tó ń yọ̀ ṣó wà. onídìí ẹ jẹ́ kí n béèrè náà ẹ jọ ṣé ẹ lè dákọ̀ ìlú kan tí wọ́n lálàáfíà nù ayé gangan tí yóò sí sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀. ìlú pọ̀ tó lálàáfíà nínú ayé ìjọ wo lẹ ti gbọ́ pé ìṣòro ṣẹlẹ̀ ẹni sòrò ìjọ wo lẹ ti gbọ́ pé ìṣòro ṣẹlẹ̀ ní China kọjá pé kẹ́ ẹ máa rí made in China. ṣé kò wá sí mùsùlùmí bẹ́ẹ̀. mùsùlùmí tó wà ní China bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ 5%. ètò láyé inú igbó gan ni wọ́n dá wọn sí isolation ni wọ́n wà wọ́n bá wọn gbé Ìyá àwọn mùsùlùmí wọ́n bẹ́ẹ̀. sí mental health ni wọ́n kó wọn sí wọ́n gba ìtọ́jú. all developed country ní gbogbo world ẹ lọ sáà ṣe tí mo sọ yìí gbogbo developed country ní gbogbo tí ń jẹ́ràn world èyí tó pọ̀ jù tó jẹ́ mùsùlùmí tó wà ń bẹ̀ ní 8%. kò sí ìtò gba 10%. Pakistan gbogbo kọ́ developed ṣé country. sáà ń gbọ́ kí wà láǹṣẹ́ ní Pakistan. Pakistan kílẹ̀ wí Pakistan ètò láyé kò kúrò dá. Pakistan kẹ̀ Pakistan táyé wọn ti bàjẹ́ Islam ti báyé wọn jẹ́ àpá ṣé tí máa fún yín visa Pakistan bẹ́ẹ̀ lọ bẹ̀. àwọn ẹ̀yà àbáyé gan ṣé ẹ̀ kí n kà nǹkan ju Kùránì lọ ni Bangladesh nǹkan. bàbá tó jẹ́ àwọn Bangladesh àwọn àti India gan jọ wà tẹ́lẹ̀ ni Islam ló pín wọn àti Pakistan àwọn mẹ́ta Bangladesh India Pakistan Islam ló dá wà lálẹ́ sí wọn láàrin. àáfà ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ àwọn tẹ́ ẹ dákọ̀ yẹn nǹkan kan náà gbogbo wọn wọ́n dàbí àwọn kan náà máa ṣe Islam àwọn kan náà máa ṣe bọ ṣé àwọn tí náà máa ṣe Islam yẹn àwọn Pakistan àwọn Bangladesh tẹ́ dákọ̀ ayé wọn ti bàjẹ́ jẹ́ wípé India sẹ́mu gbàtí India ti lọ tó ti ṣe fly wọ́n ti ṣe kílókọ̀ rocket tó ń lọ tó wà ní space 1950 something Pakistan wo ṣe ẹ̀kan ju kó ń pa wọ́n lójoojúmọ́ lọ. ní mo ń bọ̀ bàbá mi sọ́jú UNICEF ní United Kingdom bí àwọn mùsùlùmí ṣe ń dà wọ́n láàmú tó tá à ń gbọ́ yẹn 6 to 7% ní Islam tó wà ń bẹ̀ ní France 8 to 10% ní Islam tó wà ń bẹ̀ North Korea Germany náà kọ́ Muslim wà North ẹ Korea. máa gbọ́ Germany 6 to 7% ló wà ń bẹ̀ Netherlands 5 to 6% ló wà ń bẹ̀ Belgium 6 to 7% ló wà ń bẹ̀ Sweden 8 to 9% ló wà ń bẹ̀ Norway 5 to 6% ló wà ń bẹ̀ Denmark 5% ló wà ń bẹ̀ Switzerland 5 to 6% ló wà ń bẹ̀ Australia 8% ló wà ń bẹ̀ Italy 3 to 4% ló wà ń bẹ̀ Spain 3 to 4% ló wà ń bẹ̀ Portugal 1% ló wà ń bẹ̀ United States bá a ṣe ń sọ̀rọ̀ yìí ní North America 1 to 2% ló wà ń bẹ̀ Canada 4 to 5% ló wà ń bẹ̀ Australia 3 to 4% ló wà ń bẹ̀ New Zealand 1 to 2% ló wà ń bẹ̀ Japan 0.1% ló wà ń bẹ̀ South Korea 1% ló wà ń bẹ̀ Singapore 15% ló wà ń bẹ̀ Israel 18% ló wà ń bẹ̀ gbogbo àwọn ìlú yẹn yẹn pátápátá gbogbo ìlú tí mo dárúkọ yìí ni wọ́n list as developed country. ẹ wá wo àwa ẹni sùúrù ẹ wá wo àwa tá a wà ní 40-something% ní gbogbo ayé sọ́ìbùlì ìkìmọ̀ ní gbogbo ayé gbogbo Islam ò kọjá 24% out of 100 ní gbogbo ayé ẹ wá wò kí Islam pẹ̀lú gbogbo àgbákò eré ibú tí ń ṣẹlẹ̀ kí Islam wá wọ 50% kí lẹ́nu kó máa ṣẹlẹ̀ náà òye kíní yìí ẹlẹ́sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni gbogbo tí ń jẹ́ràn developed country kí ló dé tán gbà wọ́n láàyè kí ló dé tó ṣe pé gbogbo ibi tí Islam bá ti wọ more than 20-30-40% wọ́n gbọ́dọ̀ rí ìṣòro ìpáyín kéèké òfò àdánù wàhálà ẹkún ojoojúmọ́ ikú òjijì wàhálà ó dẹ̀ wà nínú Kùránì náà o tí Allah ń sọ pé èmi máa dán yín wò pẹ̀lú ikú òjijì èmi máa dán yín wò pẹ̀lú kókó yín ojú náà gbogbo nǹkan làlá ló wọn fi dán yàn wò lórí kíni. ok àwọn tí wọn wá jẹ́ mùsùlùmí yẹn ṣe nǹkan yẹn ò ṣe wọn. ẹ fún mi ní ìlú kan tí wọ́n ń pariwo ìpànìyàn tí kò dẹ̀ sí Islam ń lù yẹn rárá. tí ò sí Islam ń dé ṣé ìlú kan bẹ láyé tí ò sí Islam ń bẹ ara rẹ. àníkẹ́yìn òfin lẹ́yọ̀ kan tí wọ́n ń pariwo ìpànìyàn tí ì ṣe pé Islam ń bẹ̀mẹ̀. kì í ṣe Islam nìkan. ẹ fún mi lẹ́gzámpù kan ìjọ. tí wọ́n pariwo pé wọ́n ń pààyàn Israel nǹkan. Israeli ṣé ok Israeli ẹ mọ̀ pé ṣòro Iran ní Israeli ní àwọn wo ló ń pa wọ́n. ok Israel táwọn ti ń pa àwọn ará Gaza láti yọ nǹkan. àwọn wo ló ń pa wọ́n ní Israeli sẹ́. so ẹ má jẹ́ ká long things lórí yẹn. àwọn tá ń pa náà wọ́n ń pa wọ́n padà àti pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó Russia àti Ukraine táwọn náà dájú kọra ṣé mùsùlùmí. àfà one thing ni wípé nípa ti Islam nǹkan tí Islam gbé wá
gbogbo nǹkan tí wọ́n ń pè fún yín lógun kì í ṣogun, ìdígunjalè ni, olè jíjà ni. So ẹ wá hold on, èmi máa gbé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ wá fún yín, ẹ máa kà fún wa. So láti ọ̀dọ̀ Ibn Kathir, so ẹ máa kà fún wa lára àwọn aṣọ́lé padà tó ka ti Badri náà, you understand, but kókó tó wà ń bẹ̀ ni pé gbogbo nǹkan tẹ́ ń pè lógun nínú Islam ìdígunjalè ni. Àwọn Muhammadu àti ẹ̀mẹ̀wẹ̀ dẹ́ ọ̀kọ́ bẹ̀rẹ̀. So tí Muhammadu ò bá rán àwọn ọmọ ẹ̀ ní ká lọ ṣe ìdígunjalè, káwọn mùsùlùmí lọ máa jalè wá, ṣe you understand, kò ní sí pé ìpànìyàn, you understand. So ẹ jẹ́ kí èmi kọ́kọ́ gbé kan wá ná, so kẹ́ bá wa kà, kẹ́ bá wa tú, so kẹ́tù láyé náà ẹ máa fọkàn bá wọn lọ torí irú àfáà yẹn pọ̀, so bá ti débì kan. bẹ́ẹ̀ sọ ibùlẹ̀ kímọ̀ ọmọ Kìṣí ni yín o. Ìjọ tí Kìṣí ò bá ti jẹ́ Kìṣí mọ́, àwọn ọmọ tẹ́ bí ó béèrè pé bàbá wa ibo nílùú wa, wọn wá ní ìlú yẹn ti ń jẹ́lú ńgbà kan, bọ̀ tí àwọn Lárúbáwá ló wà ń bẹ̀ ní ìsìn, ó ti di ìlú Islam. Kódà àwọn dúdú ti wà ń bẹ̀rẹ̀ ńgbà kan, òye tàbá ń sọ̀rọ̀ bíi 200-300 years back, àwọn dúdú ti wà láwọn ìlú yẹn rí, ṣùgbọ́n lénìí nísìn àwọn Lárúbáwá ni wọ́n wà ń bẹ̀, òye. So ẹ̀yin fúnra yín ọpọlọ ni ẹjẹ́ á lò ká adapt ọpọlọ. Gbogbo ohun tó bá ti sọ pé kẹ́ ẹ pínyà, gbogbo ohun tó bá ti sọ pé nìkan ò dáa, gbogbo ohun tó bá ti lè sọ fún yín pé lágbájá má bàa ṣe, gbogbo ohun tó bá ti lè sọ fún yín pé lágbájá yìí tó o bá ti rí gbogbo ibikíbi tó o bá ti rí kó o pa. Èèyàn ló ṣòfin yẹn, kì í ṣe supreme being o, torí pé ọba aláyé lọ́run, ọba tó dá ayé tó dá ọ̀run ò ní ṣèrò òfin bẹ́ẹ̀ o. Òfin kófin tán wá ṣe, ẹni tó ṣòfin tó lè sọ fún yín pé Lárúbáwá lẹ́ẹ̀ máa sọ tẹ́ ẹ bá dénú sàárè, ẹni tó ṣòfin tó lè sọ fún yín pé Lárúbáwá lẹ́ẹ̀ máa sọ tẹ́ ẹ bá dálè Jánnà, ẹni tó ṣòfin tó lè sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ kírun ọ̀dọ̀ àwọn ni ẹ kọjú sí, ẹni tó ṣòfin tó lè sọ fún yín pé tó bá fi lè mú yín gbogbo ilẹ̀kílẹ̀ ló dọ̀tí ilẹ̀ tọ̀dọ̀ tàwọn nìkan ló mọ̀, ẹni tó ṣòfin tó sọ pé tẹ́ ẹ bá ti rí owó iyebíye bó tilẹ̀ ń kó pọ̀ tó ẹ kó wá lu àwọn kẹ́ ẹ wá fi òun ló máa jẹ́ ìparí iṣẹ́ yín, ẹ wá débẹ̀ aláàtẹ lọ bá ń lé wọn tilẹ̀kùn ẹ̀wọ̀n òṣì. Ẹlẹ́ẹ̀kejì ẹ lálàádà wọn lókùúta dúdú yìí ni kẹ́ ẹ gbẹnu sí, tẹ́ ẹ bá ti gbẹnu sí ẹ ti connect. Ẹlẹ́ẹ̀kẹta wọn ní tó bá dijọ́ àràfẹ́ dúró sórí òkè yìí, tẹ́ ẹ bá ti dúró ń bẹ̀ ẹ ti connect máa la. Wọ́n tún wá ní kẹ́ ẹ kó wá ẹ lówó kíni, wọ́n ní kẹ́ ẹ fi ra òkúta ní ẹ lókúta kíni, wọ́n ní kẹ́ ẹ máa lẹ́ mọ́ fẹ́ǹsì yìí. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Wọ́n ní Sètánì ó lẹ́kùn mẹ́nìkan, ẹni tó lẹ́kùn mọ́ yẹn òun ni kó máa fi yẹn rántí, ó lọ fi dọ́là ó tún fi ra òkúta òun lẹ̀ mọ́ fẹ́ǹsì. Wọ́n ó tún ní kí ló kan, wọ́n lómi eléyìí ọmọ òkókó òun ló sọ ṣe ara rẹ̀ di jígà, lómi bá ń jáde lábẹ́ rẹ̀. Omi yìí omi àṣẹ ni, bẹ̀rẹ̀ sí í gbọ̀n mu. Omi yẹn omi àṣẹ ni. Nígbà tí Muhammad jẹ poison, omi yẹn kò mú àbí kò gbé poison yẹn jáde kó lára rẹ̀. Lẹ́yìn yẹn gbogbo nǹkan tán wá sọ fún ẹ yẹn òwò náà wá mú òun ṣe gbogbo ẹ̀. Wọ́n ó tún ní kí ló kù, wọ́n níbi kan wà ó mọ̀ kọ́ ọmọ Ibrahim ni o, kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Ó débẹ̀ ó yẹn náà fìlà méjì ni. Tí n bá fi bí wọ́n ṣe ń jà lára òkúta Jágátùlẹ̀ Àsùwádò hàn yín, ẹ máa wò pé léyìí kì í ṣe ti supreme being mọ́, ó ti di sacrifice. Ẹni tí ń tọ́kù nílẹ̀ Yorùbá epo là máa fi fèṣù ní tiwa, epo ni àtomi là á fi fèṣù. Lọ́dọ̀ tiwọn ó wà nínú hadith Ànábì pé k'Ànábì tó dé ẹ̀jẹ̀ ni wọ́n máa fi ń pa Jágátùlẹ̀ Aswad. Lẹ́ni náà wọ́n fi ń pa, ṣùgbọ́n àwọn mùsùlùmí ń parọ́ pé kì í ṣẹ̀jẹ̀. Ṣé n tí nǹkan gbà lánàá yóò dò ní olóhùn ògbà mọ́? Kò possible. Tẹ́ ẹ bá ṣe nǹkan kan tí nǹkan kan bá ti ń gbà ẹ lè change ẹ̀ láyé, ń tẹ́ ẹ mọ̀ fún náà nìyẹn. Ẹni tí wàá ń dẹ̀jẹ̀ sórí òkúta tiẹ̀ àtẹni tí ń depo sórí tiẹ̀, ẹ dákun ta lè yan rí. Oyè ọpọlọ ọ̀jẹ̀ yóò bá yẹn lókùúta fẹ́ lò, ṣùgbọ́n kọ́lọ́run Olódùmarè ṣàánú wa. Ẹ kan tí wọ́n gbé jáde fún yín. قال ابن أبي حاتم حدثنا محمد إراكم ابن تقبلنا محمد بن أبي بكر المقدمي حدثنا المعتمر بن سليمان عن حبي حدثنا الأدغامي عن أبي الصور عن جندوب بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم بعث رهط وبعث عليهم أبا عبيدة بن الجراح أو عبيدة بن حارث فلما ذهب ينتلك bákan sọ báyìí. Ẹ máa tú bẹ́ẹ̀ ṣe ń kà ó lọ́ǹgì, mo kàn fẹ́ kẹ́ ẹ bá ṣe ń jalè aláwọ̀kọ́ ilé ìṣẹ́ ẹ̀sìn olè kékeré lélẹ̀, so kẹ́kàn rọra máa kà kẹ́ máa tú. Ó ní àná Rasulullah sallallahu alaihi wasallam, òjíṣẹ́ Allah kò lọ kí Allah bá sì kí àtàlà fún omi bá àdàrú wáṣẹ tó ó gbé
àwọn ìjọ kan dìde wàbáàdà àléhìn Aba Ubaidatan ó dẹ̀ ní kí Abu Ubaida kó tẹ̀lé wọn so ó kọ rẹ̀ náà nìyẹn falamma dhahaba nígbà tí wọ́n lọ yantelik baka sababatan ila Rasulillahi sallallahu alaihi wasallam فجلس فبعث عليه مكان عبد الله وكتب له كتابا وأمره أن يقرأ الكتاب حتى يبلغ مكان كذا وكذا فقال لا تقرأ أحد على شيء معك فقال آمين فلما ذهب يمتلك يعني باتن له بكى صبابة ṣé kí ló dé ọ̀rẹ́ kan bí báyìí. afẹ́ ẹ̀ka kínní ó gbé àwọn ìjọ kan dìde fún wọn ní ìwé péńpé kan ó yá ẹ gbé kínní sókè ó fún wọn ní lẹ́tà ṣẹ́tù láyé lórí kínní yẹ ṣé ẹ sáré bá wọn kà áfà yìí ò irọ́ ti báyé àfọ́ ti jàǹbá àfà yìí gan. irọ́ o kẹ́kà ó yẹ ṣé kíákíá afẹ́ gbẹ́ lómi wọlé. ẹ̀ka ẹ̀ka. tẹ́ bá ṣe ń kà á kẹ́ máa fi ọkàn bá a lọ ṣe understand so this is Quran 2 verse 217 àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó yá. jẹ́ ká kà sí. láì ní fa àkókò kan qala ibn abi khatim hadasana habi hadasana muhammad hadasana abubakar mukaddami orúkọ ní gbogbo yẹn ni o hadasana mu'tamar bin sulaiman an abihi hadasani hadrami ẹ má correct wọn máa tú. an jundubu an abdullah anna rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní dájúdájú òjíṣẹ́ Allah ìkẹ́ àti ọlá kó máa bá báàsà rahatan wà báàsà aléhìm Aba Ubaida ó rán àwọn ìjọ kan àwọn èèyàn kan ó gbé wọn dìde wà báàsà aléhìm Aba Ubaida ó dẹ̀ gbé Abu Ubaida gẹ́gẹ́ bí aṣáájú ibn Haraj àwọn Ubaida ti ibn Haris àbí ká ní Ubaida ọmọ Haris falama zahaba yantalaq nígbà tí wọ́n tẹ̀ tó fẹ́ máa lọ bàkà sọ̀bá bàtú ila rasulillahi sallallahu alaihi wasallam wọ́n sunkún lẹ́ni tó ń dágbére fún òjíṣẹ́ Allah fajalasa ó bá jókòó fabasa alayhim makana Abdullahi ibn Jaysh báyìí ni ó bá rán wọn lọ sí ààyè kan tó jẹ́ ààyè Abdullahi ibn Jaysh wa kataba lahum kitaba ó dẹ̀ kọ ìwé pélébé kan fún wọn ó kọ ìwé pélébé kan lé wọn lọ́wọ́ ńgbà tán lọ wà á máràhù ó dẹ̀ pàṣẹ fún aṣíwájú wọn yẹn Allah yaqra'ul kitaba pé wọn ò gbọ́dọ̀ ka ìwé tí ń bẹ nínú ìwé pélébé yẹn hatta yablughal makana kaza wa kaza títí tí wọn fi dé ààyè báyìí wọn ò gbọ́dọ̀ ṣíwò wọn ò gbọ́dọ̀ ká tó wà lẹ inú gbó tán lọ bá sí nìyẹn. so wọn ò gbọ́dọ̀ ṣíwò yẹn wọn ò gbọ́dọ̀ ká wa qala la taqra'u dan ala yasir ma'aka min ashabika oye báyìí ní iná máa sọ pé la taqra'una ahadan ẹnìkan ò ní kọ ara yasiri ma'aka lórí kó tọ orí ìrìn àjò bí tí ọba fẹmi ashabika nínú àwọn sahaba rẹ kò sẹ́ni tó lè kọ fún láyé lórí àṣẹ tó bá gbà so wàhálà máa kọ́ra lè kìtàbà nígbà tí wọ́n wá ka ìwé pélébé yẹn so ẹ ṣí next page. bí wọ́n ṣe ka ìwé pélébé tí Muhammadu jíṣẹ́ là fún àwọn mùsùlùmí. ó kọ̀ọ̀kan ti wà ń bẹ̀rẹ̀ o. mọ́bọ̀ wàhálà máa ń dáná sama an wa ta'ala ala yasiri ma'aka lasa ó ní falama qara al-kitaba nígbà tí wọ́n wá ka ìwé pélébé yẹn isterigine ló ìwé pélébé yẹn ń wá kí wọ́n ó ṣẹ́rí padà torí nǹkan bá náà nǹkan bá nínú ìwé yẹn ó ń mú wọn ṣẹ́rí pé ẹ̀rù bà wọ́n ó yẹ ibẹ̀ yẹn wà qala sam'an náà bá fi ọkàn akẹ́bá ní àti gbọ́ wà tọ́ àtàládẹ ti tẹ̀lé tàlá wà li rasuli àti tòjíṣẹ́ rẹ̀ ó yẹ fa abarahumul khabara ló bá ka ìwé yẹn fún àwọn tí wọ́n jọ lọ ó ka ìwé yẹn fún wọn wà qara alayhimul kitaba ó ka ìwé yẹn farajin rajulan báyìí ni àwọn méjì nínú àwọn tá Muhammad gbé dìde náà bá padà pé eléyìí àwọn ò lè ṣe tó wà nínú ìwé yìí o oye mẹ àwọn ò lè ṣe tó wà nínú ìwé oye wà bá kí abàkì tuhum báyìí ni ó bá ṣẹ́kù àwọn tó kù náà bá ṣẹ́kù àwọn dúró falaku bun abdulrahman wọ́n wá pàdé àwọn hadrami àwọn tí wọ́n ń gbé àwọn olùgbọ́jàbọ̀ àwọn tí wọ́n ń gbé nǹkan ọ̀rọ̀ bọ̀ fàkọ́tàlù hadrami yìí olùṣáájú ìgbọ́jàbọ̀ yẹn fàkọ́tàlù náà bá pa wàlàm yẹdùrú. làwọn mùsùlùmí bá para Kùrẹ́ṣì tó ń gbọ́jàbọ̀. wàlàm yẹdùrú anna zalika yawmun
torí pé wàlám yẹ́dùrú wọn ò dẹ̀ mọ̀ wípé kí ni o pé dájúdájú ọjọ́ yẹn gangan tí àwọn para Kùrẹ́ṣì yẹn min Rajab ó ti wọnú ọjọ́ Rajab aomen jamadi àbó ti bọ́ sí òkọ̀lá ìmọ̀rètí Rajab ó yẹ mẹ́yẹn pé ẹ mọ̀ wọn ò gbọ́dọ̀ pààyàn nínú oṣù Ọ̀wọ̀ èyí àwọn oṣù wọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó ti wá bọ́ sínú ẹ̀ ó ti fọ́ọ̀lù sínú ẹ̀ wa qala al-mushrikun báyìí ni àwọn ẹlẹ́bọ bá sọ àwọn ẹlẹ́bọ Mọ́kà náà bá sọ fún àwọn mùsùlùmí ó yẹ mẹ́yẹn kọ̀tálì tún mo fi shahril haram ẹ pààyàn nínú oṣù Ọ̀wọ̀ tẹ́ẹ̀dẹ̀ mo fi ìlú yìí. Muhammadu ti pààyàn nínú oṣù Ọ̀wọ̀ tí wọ́n ti kí ń pààyàn. Tí wọn ò ti kí ń pààyàn pé ẹ̀dẹ̀ pààyàn nínú oṣù Ọ̀wọ̀ tí wọn kì í pààyàn tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé kán tó bí bàbá Muhammad láti lófin. Ó yẹ mẹ́rin fa anzalallah báyìí ní fásitì ṣe sọ̀kalẹ̀ yasalunaka anishari haram bí àwọn wà bí ọ léèrè ń tó o sí nínú oṣù Ọ̀wọ̀ nípa oṣù ọ̀hún wà bí ọ léèrè kìtà ló ń fi pé ń jẹ́ sẹ́ ogun lè jà ń bẹ́ àlè jà ń bẹ́ kul qitalun fi kabirun máa sọ fún wọn pé kí ni o ìjà ńlá ń bẹ́ẹ̀ eléyìí ló bí ogun ńlá ló bí wàhálà ńlá ó yẹ níbẹ̀ yẹn so gẹ́gẹ́ bí tí a fẹ́ fàyọ mẹ́ wà kọ́ ẹlẹ́sìn so n tó wà ń bẹ̀ nìyẹn tá a fẹ́ yọ so n tí mo mọ̀ ràn wọ́n ń bẹ̀ yẹn ni pé kí wọ́n lọ pàdé wọ́n máa ń ṣiṣẹ́ caravan ìdigunjalè tí wọ́n bẹ̀ yẹn tó jẹ́ bí nǹkan ńlá ńgbà yẹn ni caravan kí wọ́n lọ àwọn caravan wọ́n máa ń gbé kinní yẹn sínú ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ báyìí oyè báyẹn so mọ̀ọ́mọ̀ máa ń lọ sọ fún wọn pé kán lọ pàdé wọn kán gba ẹrù kan gbẹrú ibẹ̀ ní gba ẹrù ti bẹ̀rẹ̀ kán kẹrù wọn kẹrù lọ bá wọn ní Mọ̀dínà ìyẹn náà fi ń survive ìdigunjalè yẹn náà fi ń survive eléyìí náà ṣe ló yíwọ́. ìṣẹ́rẹ́ eléyìí báyìí ìdigunjalè kékeré ẹ ṣe sùúrù ẹ̀yìn kárí sọ̀rọ̀ iblik ẹ̀ tìrì lákà yìí so wọ́n ń pe ìdigunjalè eléyìí kékeré ni sí Bádírì eléyìí ló ṣẹlẹ̀ kí Bádírì tó ṣẹlẹ̀. ẹ bá mi sáàkù bíi ti Muhammad tó ti jẹ́ pé. ẹ ṣe sùúrù ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìdigunjalè àkọ́kọ́ nípa ìjọ Abdullahi Jash ẹrú Allah tó ń jẹ́ Jash tí Muhammadu gbé wọn dìde pẹ̀lú àwọn mùsùlùmí ní gbogbo wọn Muhammadu ló wá gbé àwọn pípù yìí dìde kí wọ́n wá lọ ṣe ìkọlù so iṣẹ́ Muhammadu ni wọ́n jẹ́ so tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa àwọn Kùrẹ́ṣì wọ́n gbẹrù wọn even wọ́n kó wọn lẹ́rú so ìtàn tó gùn ni so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí wá ní ẹ sákò ẹ ṣe gbọ́ pé àwọn ni wọ́n kọ́ pa mùsùlùmí torí mùsùlùmí máa pé wọ́n kógun jà wọ́n ní àwọn náà kọ́ lójú ìjà kọ́ wọ́n ẹ̀ríkẹ́ bí wọ́n ṣe pa àwọn mùsùlùmí ṣe pa èèyàn háyà sáré sọ̀kalẹ̀ wípé wọ́n ti máa sọ fún wọn pé àwọn òkè ń jà ní oṣù Ọ̀wọ̀ wípé àwọn Muhammadu sọ fún wọn ẹ sì mute máìkì yín náà ṣe bá ti ní kẹ́ ìbẹ́yìn náà rí. mo ń bọ̀ àná ìjọ kó no mi ò bá ń jiyàn so wifi disconnect ní ìjọ. so ìṣẹ̀lẹ̀ èmi kátà tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé sẹ́ni gbogbo àwọn nǹkan tẹ̀ máa ń sọ pé kí wọ́n kógun jà nàbí ní tẹ́nìkan bá dojú ogun kọyín ọ̀rọ̀ náà dandan ni ṣe understand ẹ mọ̀ pé kò sí ibì kankan nínú Kùránì tẹ́ ẹ lè mú wá báyìí tí wọ́n ti kọ́kọ́ dojú ogun kọ Muhammadu dání àwọn tó kọ́kọ́ máa ń pààyàn all the time ni tó bá di ọ̀la máa ka English ẹ̀ so a máa ka English ẹ̀ tó bá dọ̀la kí àtàyè bá yọ dáadáa tó bá dọ̀la. ẹ má blame wọn ìtàn kọ wa ń lè kéwù nìyẹn ẹ má blame wọn ẹ̀rọ tán pa fún wa ń lè kéwù nìyẹn. àwọn tí wọ́n pa yìí àwọn yòókù wọn àwọn táwọn yẹn tó fẹ́ escape kò ní ìdíkà wulẹ̀ gbé next wa tó fẹ́ escape àwọn people yẹn wọ́n ti kó wọn nípa ìwọ wọn pa àwọn kan wọ́n ká àwọn kan àwọn méjì àbí mẹ́ta ni wọ́n kó lọ́dọ̀ Muhammadu ibẹ̀ ni Muhammadu ti ń ṣe ìpín pé ṣé ìpín mẹ́fà ni fún Muhammadu ṣe tí wọ́n fi fún Muhammadu nípìn tiẹ̀ Muhammadu ọ̀kọ́ fẹ́ gbà báyà ti sọ̀kalẹ̀ báyìí wọ́n pín wọn mọ́wọ́ ni so lẹ́yìn ilé wa ni Bádírì wá ṣẹlẹ̀ lẹ́yìn ilé ni Bádírì ìdigunjalè ńlá tí Muhammadu wà lọ tó ilé ìdùn mọ́lẹ́ ọdún pé ìyìnbọn kí báyìí ló ṣe rí lẹ́yìn ilé wa ni Bádírì Quran 2 verse 217 ni ìṣẹ̀lẹ̀ Quran 2 verse 217 ni verse yìí so onílùwà lókè ẹ̀yẹ Suratu Baqara Suratu Kawaya 217 ẹ máa bá ń bẹ̀. mo dẹ̀ fẹ́ play kíní kan fún afáàní mo lè wà ní comment section mo fẹ́ play ibi tí afá kan ti tẹ̀lé súnà nàbì tó yíwọ́ mo fẹ́ play ẹ̀ fún dẹ́dùn mi ṣá gbogbo ilé náà lè gbọ́ náà. adájọ́ ju àáfàá Rafiu tó ń kọ́mọ ní kéwú sẹ́wọ̀n gbére lẹ́kọ̀ọ́ èyí lohun tó ṣe ikú ń jẹ̀pà ikú rẹ̀dí ikú kò mọ̀ pé ohun tó dùn nípa ni òwe yìí ló ṣe wẹ́kú pẹ̀lú àáfàá kan tó ń kọ́ àwọn ọmọ ní kéwú yòkẹ́yòkẹ́ tí àáfàá Àlàní Rafiu mọ̀ ṣe ti rán lọ síbi tí kò fẹ́ báyìí
ẹ̀wọ̀n gbére ni onídàájọ́ Rahman Oshodi tilé ẹjọ́ àkànṣe tó ń rí sọ̀rọ̀ fífipá bá ọmọ kékeré lò pọ̀ tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó sọ sí. Ó ní kó lọ lò yóò pa ayé rẹ̀ níbẹ̀ pẹ̀lú bó ṣe fipá bá ọmọdébìnrin kan lò pọ̀. so nǹkan tí àtúndì nìyẹn fáyẹn fẹ́ tẹ̀lé súnà náà bá nìkan kú wà ní gbàgán títí láéláé